God for me, Cheyanu. God help me. Mo náwọn ìdojúkọ kan ló fà tí mo fi pẹ́ ẹjọ́. Oh, I can see dojúkọ. Ẹ mọ̀ pé máa ṣẹlẹ̀. Dojúkọ yín àtẹ̀yìn ẹ jẹ́ kó mọ ní ayé yín àti ilé yín. Tó lágbára Ọlọ́run máa ṣoríire. Ó dẹ̀ máa dà fún yín ṣẹ́gbọ́. Irú ìyàlẹ́nu. Yé! Ọmọ ìdíkà kìí jẹ. Lọ́mọ tí nǹkan kan ò ṣe ń gbà tẹ̀bí. Tó wá dé òsàn ọkàn tó yarọ kalẹ̀ tó wá dàgbà náà tẹ̀ náwó lé lórí káàkiri. Ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ fún ìpọ̀ tó sọ̀rọ̀. Kò lè ní. Kí ló máa ń ṣe èèyàn lọ tó yẹ pé ẹ máa gẹ́ṣin ní kẹ́ṣẹ́ báyẹn ẹ tún máa sọ pé ó ń tàpá. Mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe. Ọba ẹlẹ́sàn wà lókè. Ó dẹ̀ máa sun ẹ̀san fún yín. Sáìtì òfin nǹkan ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọ Ọlọ́run ló jogún ẹwà kábùkù. Ẹ rò pé mo fẹ́ bá gan lóbìnrin. I think I have to make you understand now. I'm tired of this job. You need to quit. Quit what exactly? Theatre tó ń ṣe. Àwọn ní tíátà láti lè lórí láti lè gbàgbọ́ kò sí tí wọ́n lè ṣe. Ìyàwó ẹ̀ ṣe ìdí ẹ̀rí báyìí àbọ̀ wà sí ẹ̀sìn báyìí. Olóṣì ọ́bì ẹ̀. Ọ̀rọ̀ tèmi ò lé sí. Ṣé ìwà ni ọmọdé yìí hù báyìí? Mo béèrè lọ́wọ́ ṣé wà ló hù báyìí? Ṣé kan tó ṣe ìṣódà? A máa filẹ̀kùn sílẹ̀ fún ẹ. Bí òde aago kan, aago méjì ò ní wọlé. O tún wá wọlé náà tó o tún tilẹ̀kùn. Ṣó fẹ́ kó lè jà wá nínú ilé? Kílẹ̀ ní tó lè fẹ́ kó. Kílẹ̀ ní sínú ilé tó lè fẹ́ kó. Ẹ kúkú pè mí lólè. Kẹ́ pè mí lólè. Èmi ò pè ẹ́ lólè. Mi ì lè pè ẹ́ lólè. Ṣé orí kan tí bá rò sí ẹ, ó máa jẹ́ tọmọ mi. Èmi ò lè pè ẹ́ lólè, mi lè ra ìdá sí ẹ. Àmọ́ wà tó hù ò dáa. Ìwà tó hù ò dáa. Kò ṣẹjọ́ yín. Tí ìyá mi àti bàbá mi bá wà láyé, ṣé ẹ lè máa sọ nǹkan tẹ́ ẹ ń sọ yìí? Ṣé ẹ lè máa sọ? Dámiláre, kí ni mo sọ fún ẹ tó pọ̀ jù? Ní pọ́ǹpẹ́ kó tó wọlé o ṣílẹ̀kùn sílẹ̀. Ṣé ó pọ̀ jù ẹnu mi lọ ni? Èmi ò rò pé ìyá pọ̀ jù ẹnu mi lọ, Dámiláre. Ó pọ̀ jù ẹnu yín. Ó pọ̀ jù ẹnu mi lọ. Ó pọ̀ jù. Ó dà kó mú. Mo ti mọ nǹkan tí màá ṣe fún mi. Tó bá tún wù ẹ́ kó tún pẹ́ kó tó wọlé, màá make sure pé mo tilẹ̀kùn mẹ́ta. Ẹ tó bẹ́ẹ̀ láti tilẹ̀kùn mọ́ mi. Bàbá tèmi ló kọ́ lè kẹ́. Mo mọ sítórì ilé láti ẹ̀yìnkùlé dé gẹ̀ẹ́tì. Kí lẹ mí pé ẹ máa tilẹ̀kùn mọ́ mi? Kò sí bàbá ńlá yín tó tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Ẹ má try ẹ̀. Wọ́n dé ìgbà tí ìyá ọkọ mọ́ mi lọ́wọ́. Wọ́n ní ilé olórogún ilé ògùn lóòótọ́. Àfi kí n yà ṣe sùúrù fún ọmọ yìí o. Tí màá fẹ́ gba ìsọlẹ̀ ẹnu báyìí. Natural. Gbà 50,000 ló wà ń bẹ̀. Ẹ tún fún mi lówó oṣù mi. Owó oṣù ẹ pé 50,000 lánàá.
owó àjọ mi tó kù nìyẹn tó bá wù ẹ́ kó sọ pé kò pé 50,000 ni lọ fún Mr. Kọ́lé owó àjọ mi tó kù. Ó dà sá. tó bá dẹ̀ wù ẹ́ bó ṣe ń lọ ẹ̀ kó pẹ́ dé wàá bá mi ń bẹ̀. Ebi 50,000 ló wà mí. 1,000 ló wà ń bẹ̀. Ó dà. Ibẹ̀ ti lọ bí iṣẹ́ tẹ́lẹ̀ kí lẹ́ tún padà wá ṣe ń lé. Abẹ́ ráyé mi báyìí. Ibi iṣẹ́ mo wà ọ̀gá mi wá rán mi iṣẹ́. Lólórí burúkú kan ta mi sí mi lála lọ́nà ọjà. Jẹ́jẹ́ mi mò ń lọ. Abẹ́ ẹ̀rọ Ọlọ́run Ọlọ́run ṣàánú wa nílùú ìní. Ká ní pé mo ti mọ aṣọ tí mo fi iṣẹ́ màá ti wọ́ lọ. Ọlọ́run jẹ́ káwa náà orí tiwa ṣe ń lu bọ́n yín ṣe nìyẹn. Ọlọ́run ṣàánú àwa náà. Múlẹ̀ mo ṣe wálé kí n wá pààrọ̀ aṣọ mi báyìí. Ẹ pẹ̀lẹ́ ó ga o. Ẹ ṣe jàre. Lóṣù lórí ibú. Ilé àfimọ̀rin ni mo ti wá. Ọlọ́run ló máa nìkan ta mi sí mi lára. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ní ire wà nù ibi wà nù ibi. Ká ní pé wèrè ẹ̀ ò ta mi sí mi lára. Báwo ṣe fẹ́ mọ̀ pé ráìsì ń dúró dè mí nílé. Àwọn wèrè tó ṣe ráìsì lólúwẹ̀ wà wálé. Gbogbo ẹ̀ wọ́n máa jẹ tán. Wọ́n ní rántí pé èèyàn kan wà ń ta tí ò tí ì jẹ. Ọbẹ̀ òun náà dùn jẹ, ó dùn. Ẹ̀ jẹ́ tán kí n ṣe wá máa change aṣọ mi. Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní léèyàn bá ń jẹun ilẹ̀ náà gba tiẹ̀ abẹ́rẹ́ ìbáyìí. Èyí tó gbà tó lóde Olúwa àtúnjẹ́ kò ní yó. Bọ́lá ṣe bẹ́yìn mò ń kí ẹ̀dẹ̀ dá mi lóhùn. Kí ló ń kí mi fún? Má kí mi, kí ló dé? Àìdẹ́ máa gùn mí gàràgàrà nínú ilé yẹn, ìwọ àti ìyá ẹ̀. Ṣé torí pọ́n ti ra mọ́tò fún ẹ? Boyfriend ra mọ́tò fún ẹ, wàá máa ṣe gbéraga. Tí bá ṣe pé bàbá wa tó kú ni, ká ní ìyá tèmi náà wà láyé ni, màá ti lọ, màá ti go far. Mo dẹ̀ sì máa ní owó, màá jọ yín lójú, èmi gan sì máa lówó ńlé wá rí. Mò ń bọ̀ fún yín. Dáwọ́wé ló máa ṣe kínní Paul ni wọ́n ṣe máa dọ̀tí tó báyìí ó jẹun tán ó fi ọbọ̀ sílẹ̀ ó fi ṣubú ní yamayama ẹgbọ́n ìdọ̀tí o bàbá ńlá wẹ̀rẹ̀ bọ̀dá yìí o. ìgbà tó má tó dé sínú ilé ó pé iṣẹ́ inú ilé ọ̀bùn ló ṣì ó dáwọ́ èrè olórí burú a máa wà pẹ́sà kiri àtàkùn gbogbo ẹ̀ ló dọ̀tí ó iṣẹ́ inú ilé fẹ́yàn tí yóò bá wèrè gbélé ló ṣì. Simoni kọ́ rè. Fèsì family o. Wọ́n mi létí orúkọ yẹn náà. Natural. Oh, natural. Ó tọ́ ni natural. I mean, dáìmọ̀ mo ti change. Oríwo ti ń parí. Alpha aṣọ wa pa. Mo wà pa. Àṣẹ máa ń wálé. Lẹ́yìn tí mi ò ní wálé, ìgbà tí mi ò ní ìlú mi. Ògbóre àwọn àgbà ni pé ọmọ tó bá sọ lẹ́nu, ó sàpò ìyàkọ̀. Ìgbà tí mi ò bá yín pàdé rí. Lẹ́yìn máa ń wálé. Èyí máa ń wálé dáadáa. Bí ṣe wáyé gan, mo wá ṣe project kan bí yìí ni. Èmo dẹ̀ ń padà sí Èkó. Bọ̀dá Simoni, ètò
ẹ máa ṣe ẹ̀bù kan fún mi. ṣe rí ìlú wa yìí àti jẹ àti mu wàhálà ni bẹ́ẹ̀ tọrọ gàrí gan kò sẹ́ni tó máa. kí ló fẹ́ kí lèmi ṣe fún ẹ sí because mo time mo dẹ̀ ṣe ń padà lọ sẹ́kọ̀ọ́ kí ló fẹ́ kí mi ṣe fún ẹ. ìyá ẹ ti pọ̀ jù èmi náà fẹ́ lọ sẹ́kọ̀ọ́ ni. mo fẹ́ lọ sẹ́kọ̀ọ́ kí wàá lè wá mi ṣé kí n máa gbé ẹ lọ ni because kò yé mi báyìí kí ló fẹ́ gangan. bóyá kẹ́ fún mi ní nọ́mbà yín tí máa dẹ́kun kí n pè é. tó bá ti dé kòkó pè mí. àdírẹ́sì ńkọ́. àdírẹ́sì ò ní ìjà àti máa àdírẹ́sì mi ṣóyè tó bá ti ń bọ̀ ọjọ́ ta ló máa já ẹ̀ tó bá di jọ́yọ̀ta kò bẹ̀rẹ̀ sí mú ní àwọn ọmọ ẹ̀dẹ́lẹ̀ mi mo popular gan ṣe ti gbọ́ má bínú jọ mo ń kánjú ni ṣe ti gbọ́. ọ̀gbẹ́ni bóyá máa jẹ́ nìyẹn. ọ̀dà Símónì òun náà ti ń ṣe project owó ti pọ̀ lọ́wọ́ bọ̀dá Símónì ó ti ń kọ́lé nìyẹn léèrè kò gbọ́dọ̀ dépò èmi náà máa lọ sípò máa dépò yìí. Mami, come. bọ́ọ̀lù. Bọ́ọ̀lù bí tẹ̀rọ. A dúpẹ́ fọ́lọ́run o. Mami, lẹ́yìn kan tó jí mi rí lónìí. Kí ló ṣẹlẹ̀? Bí mo ṣe wọlé, má pàdé bọ̀dá mi lọ́nà, bá kí wọn dá mi lọ. Bọ̀dá mi yín kọ́ ni mò ń kí ni. Ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni o, ó bẹ̀rẹ̀ sí ní bú mi o. Lórí boyfriend ẹ̀ kò ti ra mọ́tò fún ẹ, èmi ń ṣakọ́. Kálá wọn ní bàbá àti ìyá ni ayé wọn ní rí báyìí. Ṣàṣọ oríṣiríṣi yamayama lẹ́nu. Ṣé ò ṣàdá lóhùn? Mi ò dá wọn lóhùn o. Inú bí mi ò fẹ́ dá wọn lóhùn but mi ò dá wọn lóhùn. Ó ṣe dá lóhùn yẹn ló ti dáa. Èèyàn ní pẹ̀lú ọ̀bọ̀já wúrà ni. Ìwọ ṣàfisílẹ̀ pẹ̀lú kádàrá tiẹ̀. Torí pípa tí bàbá àti ìyá ẹ̀ wà láyé. Tí bàbá ẹ̀ ní kó kàwé. Òṣìkọ́ ló ṣe káàkiri. Ìwọ fi sílẹ̀, abálàdì ẹ̀ láàárọ̀. Ẹ tí wọn kọ sí mo tún wá rí ni. Bí mo tún ṣe wọlé, ṣẹ́yìn lè jẹun níbi láàárọ̀ tẹ́ kábọ̀. Oúnjẹ mi jẹun kó tó Mo pẹ́ lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo ṣe wọlé mo bá bọ́ yamayama síbí. Bọ́dá mi jẹun, ó fapọ́ síbí ìbàyẹ̀ wọn kábọ̀. Ilé wa dọ̀tí. Can you imagine? Tọ́lọ́run bá ṣe ràn kó máa jẹ́ṣẹ́. Tọ́lọ́run bá dẹ̀ ṣe ràn wá náà ká máa jẹ́ṣẹ́. Abálàdì ẹ̀ láàárọ̀ tèmi nìyẹn. Kò lè sọ mí lẹ́nu. Báwo wá ní iṣẹ́ tiẹ̀ o? Fine, mo wà okay. Ṣé kò sí wàhálà? Kò sí wàhálà, ṣẹ́yìn náà wà okay. Mo wà okay o. Ọkọ mi sá máa ṣe jẹ́jẹ́. Ṣọ́rọ̀ mi ti yẹ. Má ṣe jẹ́jẹ́ rántí ọmọ ẹni tó ń ṣe orí mi báyìí. Oríwájú lẹ́yìn. Èyí pé kò sẹ́ni kankan àfọlọ́hùn. Jọ́ torí Ọlọ́run. Mo bẹ̀ ẹ́. Ó dà. Highest number. Highest number. Let's go. Ilé la máa sùn. 3, 4. Kí ló ṣẹlẹ̀? Owó dà. Kí ló ṣẹlẹ̀? Ẹlẹ́dàá máa sùn. Ó yá. Ìwọ ń bẹ Mo máa gbowó mi padà. O mọ kankan. Èló ni owó mi nínú owó yìí sí? O wa 200 Ló ṣe náà fara máa kó balẹ̀ sọ́ọ̀fà ayòjáre. Highest number. Jamo. Ee. Kí ló ṣẹlẹ̀? 4. Theatre. Ẹlẹ́dàá máa sùn. 11. Kó ń bẹ̀. Mọ Máa múlẹ̀. gbowó mi padà. Ẹ wá ẹ máa fẹ́ mi lówó. Máa gbowó mi Òṣùlẹ̀ padà ọwọ́ sẹ́ẹ̀. ìmúlẹ̀. Onílé ń jáwó. Onílé ń jáwó. Àlàyé farabalẹ̀ wá gbowó. Ti gbọ́. Bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn. Ẹ máa ṣe bí ìwé. Kó má ju bí àkànlọ́ máa rà fún ẹ. Nìṣó ńlẹ̀. Ẹ mú 0. Kí ló Kò ṣe jẹ́ òta. Kí ló ṣe? Mú 0. Kò jó o ta rárá náà ni. Akọni bí kò jẹ́ kó try luck ẹ náà ni. Ó yá. Ó yá tútù bè. Gbàgbà. Once kò jẹ owó Kò ẹ̀. sí wàhálà. Jẹ́ owó ẹ̀ padà. Kólẹ̀. Ẹlẹ́bi ló máa láàsì. Fẹ́ jẹ owó ẹ̀ ni. Ó yá. Ó yá ṣeré fún wa. Aláyé kí ló wà bọ̀? Kí ló fẹ́? Láti bo. èmi náà fẹ́ bá yín dá sí i. O fẹ́ wọlé? Ẹ kò sí ìwé ìyá mi sí ìwé. Ẹ kọ́ múlẹ̀ náà. 7 ó yá. Gbé tiẹ̀. Ọ̀ bí ẹ à ń sè. Kí ló ṣẹlẹ̀? Ọ̀ bí ìyá ẹ̀ sè. Àlàyé ṣo fẹ́ ta ni kí ló ṣe ẹ́? Ó lẹ́ ṣe bí àsè. Ó yá kólẹ̀. Ẹ wá èwo ni 2000 bó lélẹ̀ ti wà èwo ni 2000. Táwó tó máa táwó gidi. èló lẹ́yìn tá Ok, tẹ́lẹ̀. fọ́fọ́ bè mẹ́jọ lójú. Ó yá, 4B. 4B. ok. 4B.
ó yá máa gbowó mi padà lọ́wọ́ ẹ̀. bọ̀dá fowó tí ó sí. ó yá ẹ dá sí ẹ dá sí rẹ̀. ó yá ẹ mú sáàkù. ìgbà kọ́dá. ìyàwó. 7. kí ni ṣe 7. bọ́sì. ọ̀bẹ. ayé o. mi ò ní wá mọ́. ó yá ẹ tún lọ. 5 base. 5 base òṣìwò ọ̀gbẹ́ni kówó ẹ̀jẹ̀ mi kọ́ mo ní káàdì ní èwo lówó irun owó àkàrà tẹ̀ ń dájọ́. bọ̀dá ẹ̀yin náà fowó sí. 10 base. èlé ló lẹ fẹ́ lọ. 10,000 fi sí. 5,000 ti wà ńlẹ̀. ẹ̀yin má wọ̀. ọmọ. aláyé. bọ̀dá jẹ́ lójú nìyẹn. àṣèlè náà. mo tún fẹ́ lọ outside betting. ọ̀gbẹ́ni. gbogbo yín mo fẹ́ bá lọ ó yá. bẹ́ẹ̀ni. highest number 55 bay again. highest number. 2,000 lélẹ̀ ìwọ gba ilé. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́pàá. ẹ kò sí ra. ó yá fi tiẹ̀ sí. owó tọ̀dọ̀ ilé lè. fi síbẹ̀. jẹ́ support mú 500 wá kí n support ẹ̀ 15. owó mi ò pé. má wọrí. mo ti fi 100 naira. fi kún. ẹ jẹ́ kó pé omi o. 2 bay. ó yá ẹ̀yọ́ ọmọ yìí ẹ jọ mí lójú ẹni yìí ni. ẹlẹ́dàá máa sùn. ara mi kò balẹ̀ mu. ó yá ẹ jọ mọ̀. èwo ni kò mú bẹ̀. ìwọ kọ́ mú highest number náà ni. ṣé mẹ́ta la máa mú. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lè play. ó yá. ọlọ́run. kí ló ṣẹlẹ̀. kókò mú tó. aláyé o ti. ó yá. ẹ̀kọ́. kò sí wèé. ó máa win ṣe ẹ̀ṣá kékeré lówó ilé ìtọ́jú. ṣe bẹ́ẹ̀ sáà sì fẹ́ lọ sí. ó yá 20,000. bàbá yìí máa jẹ yín. 15. abẹ́ lówó mi lọ́wọ́. no bílẹ̀ ó ti yẹ ọ máa já ẹ má wọ ọjà láyé ìbówó rè. 20,000 lélẹ̀ ó yá fpc. gbé síbẹ̀. ẹ̀yẹ ká tún ṣe outside betting. kó sí. kó lè pọ̀. 20,000 lọ́bẹ̀. 20,000 to amẹ́ outside betting 10. ẹ jẹ́ nǹkan ayé tó kù sí. 7,000 á lò bẹ́ẹ̀ 3,000 tó kù ọmọ wa náà ni wàá máa fún wa lọ́wọ́ tó bá ní náà. ó yá nìṣó lẹ̀. ó máa jẹ ẹ fọwọ́ yín sábàlà bàbá yìí máa jẹ yín sí i. mo máa wọrí mi àpàdà arábíà fún ẹni ó mọ. highest number ni òṣó yìí ń lọ. mo lọ. ẹ̀yin náà ń kọ́. à ń tẹ̀lé ẹ̀. bọ́ yìí máa jẹ yín mo mọ nǹkan tí mò ń sọ. ó yá ẹ mú. ẹni dà máa sùn. àti ọ̀bí ẹ máa létí. bàbá yìí máa mú 20. mo jẹ́ rí ẹ̀ 20. ẹ máa létí. kó o bẹ̀. aláyé má kó owó yẹn o má fọwọ́ kan o. báàkì ẹ̀. má fọwọ́ kan o. ẹ kò sí èè kó sá mọ́ aláyé yà. kò sólẹ̀ kò sówó kí ni a wí. kò sówó bí báwo. aláyé ti sọ mi jọ. ẹ ti jáwé ìbọ̀dà ẹ ti jáwé ìyàbí ẹ dàbọ̀ oyin ta yín ẹ jẹ́ kó bẹ yọ ẹ̀ka kó sínú ọjà òye ṣe yín owó ni wèé má gbẹ́ létí o ó ní tí wọ́n lẹ̀ kó bó tó lẹ̀ tí wọ́n tó lẹ̀ dáwọ́. ẹ wá ẹjọ́ ẹ wá. owó olówó ẹ̀gbọ́n náà kí ló sọ mí dédìí tẹ́tẹ́ mo fi owó olówó jó gẹ̀lẹ̀tẹ̀ ó ti tán ayé mi ti wá tán pó báyìí iwájú ò ṣeé lọ ẹ̀yìn ò ṣeé padà sí torí tí n bá ní kí n padà síbi iṣẹ́ ọ̀gá ẹ̀ máa gé mi lórí ọ̀ kó pa mí pátápátá ni lẹ́yìn kí n ya get out kí n lọ sékòó mo dáràn ayé àwọn bọ̀bọ́ igan ò ní dá o tán jẹ owó mi ayé wọn ò ní dá pátápátá gbogbo wọn ayé wọn ò ní dá tí ẹ̀yìn ò bá ṣe lọ iwájú á ṣe lọ àfi kí n ya mọ́nà èkó kí n lọ sékòó ayé àwọn pípé ò ní dá o 50,000 wọ́n dẹ̀ jẹ́ lọ́wọ́ kan bẹ́ẹ̀ wọ́n lo wàyó fún mi ní o tèmi tán ayé mi ti wá fọ́ gbó báyìí
ìyá di ẹrù mi. Jẹ́ kí nǹkan wá pa mí nísìnyí. Èdìdà rẹ̀ bó ṣe gbọ́n tó náà lógo tó gbọ̀ngàn ṣú. Èdìdà rẹ̀ bó ṣe gbọ́n tó náà lógo tó. Àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ. Àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ. Ẹ pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ bọ̀dá Símọ́nì mo béèrè. Bọ̀dá Símọ́nì. Èmi ò mẹ́ni tó ń jẹ́ bọ̀dá Símọ́nì. Wọ́n pọ́pùlà gan-an wọ́n ti bá ti dé bẹ́gà kí n béèrè wọn pé anybody kí n béèrè lọ́wọ́ anybody wọ́n á mú mi dọ́dọ̀. Ṣé orúkọ ló ń jẹ́ bẹ́ẹ̀ àbádùgbò? Èmi ò mọ bọ̀dá Símọ́nì. Ṣé ẹ rí bẹ́gà náà ń pè bíi bẹ́gà bẹ́ẹ̀ ṣe sọ? Ṣé wá rí ọ̀nà tó lọ báyìí ọ̀dọ̀ Pàṣọ ni Ọmọlé Kẹ́hìndé street ọ̀dọ̀ Pàṣọ ni. Ṣé wá rí Símọ́nì tẹ̀ ń sọ Símọ́nì mi ì dá Símọ́nì mọ̀. Ẹ mọ bọ̀dá Símọ́nì. Ẹ̀gbọ́n mi ì mọ bọ̀dá Símọ́nì. Gbọ̀ngàn ṣú èdìdà rẹ̀ bó ṣe gbọ́n tó náà lógo tó. Gbọ̀ngàn ṣú èdìdà rẹ̀ bó ṣe gbọ́n tó náà lógo tó. Àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ. Ẹ jọ̀ọ́ bọ̀dá Símọ́nì ni mò ń béèrè. Bọ̀dá Símọ́nì ṣé ẹ̀ ní nọ́mbà wọn ni kí làdírẹ́sì ilé wọn? Rárá wọ́n tí n bá ti bọ́lẹ̀ lọ́jọ́ ta pé wọ́n pọ́pùlà gan pé tí n bá ti béèrè lọ́wọ́ anybody wọ́n á mú mi dọ́dọ̀ wọn. Ẹ dúró ibo lẹ́yìn tí ń bọ̀ gangan. Àti ìlú wa Ìjẹ̀dá Ìjẹ̀ṣà ni mo ti ń bọ̀. Ẹ dúró ṣé òṣèpọ̀ ti gbowó lọ́wọ́ yín? Owó báwo ẹ̀gbọ́n tèmi gangan bọ̀dá mi Símọ́nì. Ẹ má lọ ṣe báyìí wọnú ilé oúnjẹ o kórí yín má lọ sí. Orí kẹ̀. Bọ̀dá mi Símọ́nì ni mo béèrè. Símọ́nì ó kó èèyàn nìyẹn ní our street because Ọba Samuel Akínsànyà street lẹ́wà yìí. Rárá kò ń sorúkọ street wọ́n popular gan wọ́n tí n bá ti dé kó kí n béèrè wọn anywhere wọ́n náà máa mú mi dọ́dọ̀ wọn. Torí wọ́n popular gan wọ́n tẹ́ bá ti dé kó kẹ́ béèrè àwọn. Ẹ ṣọ̀pẹ́ wà alright. Mo wà alright. No wà alright because ẹ kàn lè dọ́jọ́ ta kẹ́ ní ẹ wá ń béèrè synonyms or simony. Ẹ má béèrè lọ́wọ́ ẹlòmíì o bẹ́ẹ̀ ni because wọ́n máa rò pé bóyá ẹ gbádùn àbí ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ni. It's true now. Màá dáràn báyìí iwájú ò ṣeé lọ ẹ̀yìn ò ṣeé padà sí ní ìdẹ̀lẹ́ padà sílùú wọn mo ti jẹ gbèsè ti pọ̀ jù. Mami afa, ṣé lè ti gẹ́ẹ̀tì wọn? Mi gẹ́ẹ̀tì ẹ. Fóònù ò tiẹ̀ wá lọ rárá. Mi gẹ́ẹ̀tì ẹ. Kí ló wá lè ṣẹlẹ̀? Nǹkan tẹ́mi kọ́ mọ̀ ni wípé tó bá ti di ní àárọ̀ ọ̀la tábà títí dàárọ̀ ọ̀la màá lọ sọ́dọ̀ àwọn èèyàn bàbá yín màá lọ sọ fún wọn pé ọmọ wọn ti jáde látànà mi ò rí kó wọlé o. Nǹkan tí mo lè ṣe nìyẹn o. Ó ga ọ, àìgbóná wá lè lọ. Ìwọ náà lè bèrè pé wọlé wá lè lọ. N tó ń pè lọ́mọ burúkú ò ṣe é lù pa nìyẹn. Mo kàn ń fẹ́ fún wọn ni ẹ̀yin náà máa ọkọ̀ tó ń ṣẹlẹ̀ ń ta these days ritualist and all. Ọlọ́run ò ní járe ẹlẹ́dàá ìyá àti bàbá ẹ̀ wà lẹ́yìn onírànì fẹsẹ̀ sí ìwọ náà tíráyè lọ́dọ̀ ìwọ. Ẹ jẹ́ kí èmi náà pé wọn. Ṣé ló ti ẹ̀ ó kàn padà ni kò sọ pé kò pa ṣe ló kàn padà.
Inú ìdá bàbá àti ìyá ìlọ Ádámù nínú àti ilé ìsọsí. So I got up this morning and checked my phone. So many messages that I wrote. I feel it's too early to talk of dough. He said, baby, baby, remember the business I told you about too. I did with your Allah too. You know, normally I wouldn't ask you. Not today. You know my needs, you got a profit. So be more gun baba. I know be my guy, baby. You only want my money. Cause all the time you only ask me for the Allah too. Allah too. For your account too. Allah too. Allah too. Make a difference. So be more gun baba. Allah too. For my account. Normally I wouldn't ask you. Allah too. Make a difference. Allah too. Allah too. For my account too. Allah too. Allah too. Every time, send me this, send me that. Make a road, make it rest. Give me this, give me that. Make a road, make a fresh. Now every time you come, they call my phone. No be holding me, they make this money. You be my friend, don't mean say make you run me down. You be my friend, don't mean say make you wash me dry. So who can be Mugu Bapa? Why can't you wash me jare? So who be your Mugu Bapa? Why you can't you play me jare? Hello, Kule Alpha. Mo sọ fún ẹ náà, ó ṣàṣírò owó ẹgbàá báyìí sìn. Ṣé mi sọ fún ẹjọ́ kí náà tó ń ṣe bọ̀lọ̀? Mi ní tó bá fi 200,000 sí, wàá fi gba 400,000. Tó bá fi 500,000, wàá fi gba 1 million naira. Ó ṣàṣírí sìn. Ìkó tó ibò ní ṣe street ń sìn nìyẹn. Tó bá fi trade shop tó clean up báyìí sìn, ọmọ nǹkan tó ń lọ́ọ̀ sí nìyẹn. Wá má gbé yẹn wá, Alpha owó tèmi kan tó láti bó máa fún mi lówó. Kò sí pé àwọn máa ṣe máa block ara wa gbà yẹn. All right. Mo ń gbọ́ bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ lórí fóònù lẹ́ẹ̀kan sá. Ẹ ń gbọ́ mi ń sọ̀rọ̀ lórí fóònù lẹ́ẹ̀kan. Rárá o. Kí ló kàn sí pẹ̀lú nǹkan tí mo sọ? Ṣé mi mọ̀ ń rí ni? Ẹ jọ ọ̀rọ̀ dọ́bù pé à ń gba owó à ń dọ́bù ẹ̀ òun ni mo ṣe wá sá. Mo ní interest. Ẹ ní interest. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà fẹ́ dọ́bù. Ẹ jọ máa bínú gbólẹ̀ wá nígbà tí mo receive kan yẹn náà. No, èmi ń ṣe tèmi bẹ́ẹ̀ ni o. Ṣé ẹ ń ṣiṣẹ́ mi báyìí? No, mo kàn ń kọjá mo. Èló lẹ́ni lọ́wọ́? Nǹkan tó ṣe é pé mo ní bíi 20,000. So mo dẹ̀ ti mo ní bíi 30 kan síbi kan mo fẹ́ join ẹ̀ torí mo need owó tó pọ̀ gidi kẹ́ bá mi dọ́bù ẹ̀. Gbogbo ọmọ táwọn sọ̀rọ̀ sí ta bá kà 30, 20 bíi 50k nìyẹn o. 50k yẹn tí wọ́n máa drop ẹ̀ at least ẹ lè gba 100,000. Tẹ bá dẹ̀ tún ní jù bẹ́ẹ̀ lọ ẹ̀ máa ṣe máa lọ nìyẹn. Nǹkan tí mo fẹ́ gan nìyẹn sà. Kò ṣeré street. Èmi náà mo fẹ́ já sí o. Ẹ mọ̀ bó ṣẹlẹ̀ ẹ máa fún yín nọ́mbà mi sìn ṣé ti so bá ṣe máa pàdé máa yẹ kó yé yín. Ó dà sà. Ẹ fún mi fún yín. Ẹ fún mi náà. Mi ò rí gbogbo bọ́ọ̀tì fún yín ti pa yẹn lẹ́mọ̀ bó ṣe máa operate ẹ̀ ẹ yẹ kí n pe nọ́mbà fún yín 080 22 72 42 55 ẹ pè mí sìn kí n kó wọlé. Màá pè yín sà. Màá kówó yẹn wá sí. Ẹ má yẹ kó pẹ́ o tó bá ti pẹ́ ó ń dọṣẹ́ nìyẹn táìmù náà máa fi ń ṣe o. Kò sí lọ́rùn ọ̀pẹ. Ọmọ kékeré ò mọ̀ pátárì àjànàkú kì í ṣẹ̀rù ọmọdé. Bọ́ọ̀lù. Mo ti ṣe tán sà. O lè ṣọ̀pọ̀ fọ̀ ó ti mọ́. Bẹ́ẹ̀ ni sà mo fọ everything ó mọ́. O dẹ̀ ti kó àwọn kápẹ́tì yẹn náà jáde o ti fọ àwọn kápẹ́tì. Mo ti fọ everything in fact. Kápẹ́tì yẹn dẹ̀ ti gbẹ o ti dá padà sínú mọ́tò. Mo ti tó bó ṣe yẹ kó wà everything ti gbẹ sà. Ẹ jọ sà. Mo gbọ́ pé ẹ máa ń ṣe travelling sà. Bẹ́ẹ̀ ni but ṣé kò sí o. Ẹ jọ máa need assistance yẹn. Lọ́nà wo? Mo fẹ́ rí yín lọ́fíìsì.
Okay. Jẹ́ fún káàdì mi. Okay. Káàdì mi ni. Ẹ sí sà. Àwọn numbers méjì ló wà lórí ẹ̀, so anytime tó bá ti ready pè mí. Màá pè yín tí màá ti ń bọ̀ sà. Bíi Canada tàbí Amẹ́ríkà. Canada àbí Amẹ́ríkà ló pè báyẹn. Dúnà, ṣé o mọ iye tó ń ṣe Amẹ́ríkà àbí Canada yẹn? Mi ò tiẹ̀ láì dí à. Amẹ́ríkà, Canada, Australia, ó kéré jù 1 million naira náà fi ń ṣe. Níbo ni kí n ti rí yẹn? Ìwọ náà ṣe àá. Okay. Ìgbà tí wọn náà mú ní kékeré tó sọ bíi Malaysia or Dubai or South Africa tó ń pe Canada. Ẹ ṣáà bá mi ṣe kan. Ó yẹ ṣe ń sọ̀rọ̀ ń sìn ni. But ṣé o ní passport? Mo ní. Ṣé white àbí colour? International passport ibi tó máa fi visa sí kan tó travel. Mi ò láì dí àyẹn. International passport yẹn ló máa kọ́kọ́ gbà ká tó tiẹ̀ máa sọ̀rọ̀ visa rárá. Báwo la ti máa ń ṣe yẹn báyìí? A lè bẹ́ẹ̀ ṣe yẹn náà. Bí èlò nìyẹn lè tó gan? 50,000. A fi 50,000 ṣe. Mo sì lè afford yẹn sà. Tó bá ti ṣe yẹn tán then a continue ìtókù. So tó bá ti rí 50,000 yẹn pè mí. A lè ṣe ìtókù torí pé mo níṣẹ́. Ó dáa sà. All right then. A pè yín sà. All right. Yes sir. Take care, yeah. O ti gẹ̀tẹ̀ náà ni. Kò tiẹ̀ wá lọ rárá. Kò lọ rárá tó. Nọ́mbà ò lọ. Kí ló mí báyìí nọ́mbà ò tí ì lọ? Nọ́mbà ẹ̀mí tẹ̀ta kò tiẹ̀ sílẹ̀ tó lọ ń bẹ̀. Jọ ibo ló ti pàdé ẹni yẹn náà? Italy la ti lọ pàdé. Italy lẹ ti pàdé ló wà lọ kó odindi 50,000 naira ó lọ kó fún yàn. Gbogbo ìjọ èlò là ń gbà ń bí báyìí. Ẹ dá mi lóhùn èlò là ń gbà ń bí. Lẹ́yìn kí mọ́tò wọlé ká fọ mọ́tò kọ́wọ́ wá bó kọ́ fún wa táṣẹ́rẹ́ ló wà lọ kó odindi 50,000 naira ó lọ kó fún yàn. Ẹni tó mọ̀ rí o mọ ọ́fíìsì ẹ̀ ó lè pàdé ní Italy. Kí ló máa ṣe òkè náà jọ sọ fún mi 50,000 yẹn sìn tó visa bá tiẹ̀ yó owó tíkẹ́ẹ̀tì tó máa fi fò owó hòtẹ́ẹ̀lì tó máa lọ́ọ̀jì sí lọ́hùn àti gbogbo nǹkan tó máa rà jọ báà ló ṣe fẹ́ yọ. Tí passport bá ti rẹ́dì gbogbo èyí tó kù ó máa wá ní gbogbo ọ̀nà gbogbo ẹ̀ máa jáde. Ọlọ́run máa wá ṣàánú mi báyìí torí Ọlọ́run irú èèyàn wo mo bá rìn báyìí gbogbo ẹ̀ máa jáde báà ló ṣe fẹ́ jáde lára nǹkan tí mo máa sọ fún ọ̀bọ yìí nìyẹn mi ti ẹ̀ mọ wáyé tí mo ṣe ń bá ẹ rìn tó bá ti ń ṣe nǹkan láti ìbẹ̀rẹ̀ ò ní open up o ti wá há o ti há sí kọ́nà ń sìn o yẹ̀ ṣẹ̀ wá ń sọ̀rọ̀ síta tí o ra yí ẹ̀ báyìí. kò ń ṣe bẹ́ẹ̀. ohun tọ́wọ́ ò tó wàá máa fi gọ̀ǹgọ̀ wàá fi fà á wálẹ̀. kò ń ṣe bẹ́ẹ̀. kò ń ṣe bí ẹ. ṣé bẹ́ẹ̀ mo fọ̀rọ̀ lọ ẹ. ó jẹ̀bi wọ́n ló mọ̀ jókòó síbẹ̀ wo mọ́tò ti dé o kò jẹ́ ká wá fọ mọ́tò ń sìn o wọ́n ló mọ̀ jẹ́kọ̀ọ́gà wa bẹ́ẹ̀ lọ́ máa fọ́ ṣé bí wọ́n ló fẹ́ dúró sí títí ọjọ́ ayé ẹ lọ́ máa fọ́. irú ìjọ wo ló ń jó jẹta o. Inú mi dùn ni. Inú mi dùn. Ọtí ti wà lálẹ́. Ọtí wo mo mu? Ọtí wo náà mo mu? Àfi bí ìgbà tẹ́ pé torí tiẹ̀ kábíyèsí ni káṣá dà. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹgbẹ̀rún sọ. Ọgbàrin lẹ́mí. Kábíyèsí. Kábíyèsí o. Kábíyèsí. Ọ̀rọ̀ tẹ́bi tóbi lẹ́tẹ̀ jẹta nípa olóyè abúlé pàtó bẹ̀ sí níjó bí òkú. wọ́n jó ẹjọ́. Oníjó ni mí tẹ́lẹ̀, oníjó ni mí. You're such a great dancer and joser. Inú mi dùn, ibi abẹ́ kíkí wo sí lówó sí. Ẹ ṣé, inú mi dùn púpọ̀. Ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn mi. Ẹ ṣeun. Mo wá fẹ́ fi dá yín lójú o. Wípé àsìkò tèmi yìí ìlú àtúbà àtúnṣe o. Eku àfọ̀hùn bí eku, ẹyẹ àfọ̀hùn bí ẹyẹ, ọmọdé àríjẹ, àgbà àríjẹ, onílé àrímu, àlejò gan àrímu. Àmọ́ pẹ̀ látìlẹ́yìn yín ni o. Ẹ mọ̀ kọ́ ọmọdé ara mi ni mí. So gbogbo bẹ́ẹ̀ ṣe support mi tí mo fi dérí oyè yìí, mo fẹ́ kẹ́ continue. Ẹ má já mi kulẹ̀ o. Olúwo ní já wa kulẹ̀ kábíyèsí. Ẹ má já mi kulẹ̀ o. Olódùmarè ní já wa kulẹ̀. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí. Ẹ wo àwọn àgbà wa ni mo kérù pẹ̀. Ẹgbẹ́. Kábíyèsí. Ẹ pẹ́ fún wa. Kí ni a dòdòdò alẹ́? Ẹ ní tẹ́ ẹ ní tí ẹ ní faṣọ àbùkù búra láéláé. Igba ọdún kan ni o
ṣé ewu kẹ̀tẹ́ mi wù lọ́wọ́ yìí ó nígbà tí gbogbo rẹ̀ bá jẹ títí tó kẹyọ kan ẹ̀bọ́n náà bá lóun dé gbà náà àáyọ̀dá ẹ pẹ́ fún wa. bí èèyàn bá gẹṣin nínú mi wàláhì ń dánwò lè kọsẹ̀ èmi nínú mi dùn jù nígbà tí ọ̀rọ̀ àjọba yìí bẹ̀rẹ̀ ìdílé yìí ó dìde tòun ó dìde lágboolé yín gan lásán wọn lọ bí mọ́kànlá mọ́ ní kí ló dé bẹ́ẹ̀ ń bá pe olóyè abúlé mọ́ ní olóyè abúlé wa kí ni wọ́n pẹ̀lú sàtàjọ sọ ó láwọn náà wò bí mo ní ẹ jẹ́ àrònú wa dáadáa o ẹ jẹ́ ká mẹ́yẹ̀ ká tún kó sínú oko nira mi nítorí pé kíní ẹni tó mọ̀wé ọ̀làjú tó lówó tó ṣe fi hàn láwùjọ la fẹ́ lọ́wọ́ tá a wà yìí ẹ gbogbo àwọn ìlú tó kù àwọn ìlú àmọ́ náà tó kù lẹ́gbẹ̀ẹ́ wa ipò tó yẹ kí ìlú wa wà kò sí ń bẹ̀ ohun tá a fẹ́ rè òun wá sọ kan ní ẹ mọ̀ pé gbogbo àwọn tẹ́ ń wò yìí òjèlú ní ọkọ̀ ṣe wọ́n fẹ́ tún lù ṣe wọ́n á jẹ́ kó mọ̀mọ́ ní àwa nígbà ọmọ kékeré la fẹ́ nǹkan kan wà tí mo mọ̀ pé àwọn tí ọba ó kàn lẹ́yìn tiyín àwọn ò ní gbàdúrà ká mọ ọmọ kékeré bíi tiyín o bíi ká lọ mú bàbá 80 àbí 90 tí wọ́n mọ̀ pé ńgbà tó bá máa fi tó bẹ ọdún méjì yóò papòdà wọ́n tún bẹ̀rẹ̀ nǹkan mi ṣùgbọ́n pẹ̀lú àdúrà lọ́dọ̀ ọlọ́run ohun tá a wá ń fẹ́ ọlọ́run kàn fi lé wa lọ́wọ́ báyìí gbogbo quality tá à ń sọ yìí pátápátá lọ́lọ́run yóò dá fún yín. ẹ ṣé kábíyèsí àwọn ò lè padà lẹ́yìn yín láyé àlè padà. àdúpẹ́. kábíyèsí o aláṣẹ ìkejì òṣà ọ̀pá tẹ fi ń kó wájú oníṣẹ́ mọ́ lọ́wọ́. nítorí apá kì í ṣe máa kó lọ́wọ́ àjà kì í jìmọ̀ lógbò lẹ́sẹ̀ iye olóòṣà ò ní fi òjò owó ẹ̀ kò fi lu ọmọ pa ẹ pè fún wa kábíyèsí. ẹ rí tí èmi fẹ́ pè wá sákèésí ẹ rí wọ́n ní agbaniláya kò ní fojú rẹ̀ wò ni nígbà tẹ́ fẹ́ dórí ipò bàbá yín ṣe mọ̀ pé ẹ̀yin tẹ́ dupò ọ̀hún ẹyẹyẹ díẹ̀ kó tó di pé ó já sẹ́yìn lọ́wọ́ ṣe wá rí mo wá ro nǹkan kan lọ́kàn mi pé táwa bá ń lùlù tẹ̀síwájú nílùú yìí ó ṣeé ṣe káwọn máa dojó ìfàsẹ́yìn kí irú ẹ̀ má lè wáyé. bí ọ̀rọ̀ rẹ bá yé mi kábíyèsí ti di asán ló báyìí tí ó sàn lù tí ó tù wá lá. tí ó sàn wá sówó tí ó sàn wá sọ́ma. àwọn tí wọ́n jẹ gbèsè wọ́n jẹ gbèsè bí ìdègbòlugi ni ó mọ̀ ṣe wọ́n já sí wínú kí omi wá máa tọ̀ ẹ̀yìn wọ. bẹ́ẹ̀ ni ajá ò ní kó la káyẹ. inú mo ṣe ní kí n pa kíyèsí kábíyèsí wa sí pé irú kí lè ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀. olóyè tó bá jẹ́ lórí ìyẹn ni mo námọ̀ tí mo gbà yín kábíyèsí kábíyèsí ẹ ti fi ọmọdé joyè yìí o ẹ dẹ̀ fagbà ló lágbára lọ ọ̀pá tẹ́ fi ń tẹ̀lé kábíyèsí kò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́ kábíyèsí ṣe rí gbogbo àwọn tẹ́ jọ dúró yìí àwọn mi kẹ́ ẹ pé gbogbo wọn yìí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti di àgàn àfi kí gbogbo wa kájọ ṣe kí ni kájọ gbé. àjọgbé ni ó jèrè. nǹkan tí ẹ̀ ń try láti sọ fún mi ni wípé kí n extend hand of friendship sí wọn. exactly sir exactly sir. ó dà pé rí inú mi bí mo ṣe ń rò lọ gẹ́lẹ́ náà lè ṣe sọ yẹn. ọ̀rọ̀ wèrè ló yàtọ̀. èmi náà mọ bó ṣe ń lọ mo múra wọn wá ni because tí gbogbo abájọ wà láàrin ìlú táwọn kan ṣe gbọ́ngbọ́n tó ń bínú sáwọn kan ìlú ò lè tòrò àsìkò tèmi yìí mo gbé development wa ni èmi náà ti ní àwọn plans mi tí mo ti lay down mo kàn need support yín ni o láti fi execute ẹ. àwọn ò lè fẹ́ yín lẹ̀ láéláé ẹ̀dùn ìjọ ò la débi tá a bá dùnú kó. kò ṣeé ṣe. kábíyèsí ẹ bá jọlọ báyìí ẹ kúkú mọ̀ mí. tó bá jẹ́ bẹ́ẹ̀ ó ti ṣe ṣe. ó ti ṣe ṣe. ó ti di ṣíṣe olóòtú ti fàṣẹ sí. káwá wo bí dùn ṣe wá ní dùn. ẹ ó ṣe máa dùn lásìkò tèmi máa dùn. gbogbo ilẹ̀ máa gbádùn development oní ti tí dé. yóò jábá kò ní ṣàlàyé ìjọba. mo ní kí n sọ fún ẹ kó má lọ yà ẹ lẹ́nu mo fẹ́ travel ní weekend. mo máa travel ní weekend ṣé kò sí tó fẹ́ travel. ó ṣe wọ́n fẹ́ jẹ oyè kan nídìí ilé wa èmi ló dẹ̀ kàn mo á fẹ́ lọ lé mo fẹ́ lọ jẹ́. oyè sílẹ̀ ní ilé irú òye owó nìyẹn. oyè abọ́bakú. oyè abọ́bakú mo bọ̀ ṣó realize nǹkan tó ń sọ báyìí ṣá
tó mọ̀ pé ọba kan ṣe kú nsìn wọ́n dẹ̀ jọba míì so tán bá ti jọba míì wọ́n máa jẹ abọ́bakú ẹ̀ èmi ló dẹ̀ kàn nídìílé wa so mò ń lọ ilé mo fẹ́ lọ jẹ́ sórí ọba tán jẹ́ nsìn ọmọ kékeré ni ó kéré sí mi mo dẹ̀ mọ̀ wípé ọba yẹn ó máa lẹ́mìí gígùn ẹ̀mí ẹ̀ máa gùn gan so ìwọ náà wò náà kí n máa gbádùn lókù ìwà dẹ̀ dúró síbí wàá máa ṣiṣẹ́ wàhálà ẹ lọ èmi ò bẹ́ẹ̀ ṣiṣẹ́ wàhálà mọ́ lẹ́yìn kí n máa gbádùn jọ tí n bá ṣáà ti ń lọ tẹ̀lé mi o wàá bá mi wúyè. bọ́bọ̀ ìdúró náà nísìn onú ò fẹ́ lọ sí ìlú ni ó fẹ́ lọ ojú ìyàbọ̀ bàbá òun sọ pé èèyàn kan kéré sí ẹ èjì ẹ kéré lọ torí Ọlọ́run kí ló fẹ́ assurance pé ọba yẹn ẹ̀mí ẹ̀ máa gùn. jọjọjọ ó tó má sọ nǹkan burúkú mọ́ èrò burúkú ló máa ń sọ sí ẹ lọ́kàn lọ́jọ́ ayé ẹ. ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tí bá advice òun fẹ́ gbọ́ sí mi lẹ́nu gbogbo ẹ̀ Yorùbá dẹ̀ sọ wípé ọmọ tó bá ń báwí tó bá ń wà àrùn kì ó ṣe tán láti parun. mo ní kó máa sọ̀sọ̀kúsọ mẹ́nu kúrò ń bẹ̀. èwo ni sọkúsọ mò ń sọ tó tọ́ fún ẹ. ó dáa mẹ́nu kúrò ń bẹ̀. èmi ṣáàtì sọ tèmi fún ẹ sórí èmi tèmi torí ibi tèmi wà yìí ó pè mí jẹ́ kí n máa gba tọrọ kọ́bọ̀ tèmi rin bíbà ìgbọ́ tó ló fẹ́ lọ joyè kọ́ tó jẹ́ bá rí ń bẹ̀ nílùú yín tó lọ ni kò fara mọ́ tèmi ni wípé má pè mí o mi ò ní interest sí ìwọ ò lè lọ kó lọ joyè àbọ̀ bá kú ẹ̀. ó tiẹ̀ yẹ kó ti máa kí mi báyìí kó máa kí mi lẹ̀ torí kí n lè ṣe é dáadáa. èmi kí mi kí wọ́n. nǹkan tí mo ṣe ránṣẹ́ pè yín ojú torí ọ̀rọ̀ tájọ sọ ti tẹ́lẹ̀ ni o torí wọ́n ní etí tó bá gbọ́ àlọ́ ó di dandan ká fi àbọ̀ ẹ̀ tó ní létí. ọ̀rọ̀ àwọn oní sìmẹ́ǹtì ọjọ́ sí. sìmẹ́ǹtì ní oko ẹ̀gàn. ó ti dọ̀bẹ̀. ọ̀rọ̀ wájà sọ pé. kábíyèsí ẹjọ́ torí tó lọ ẹ má pa mí ẹjọ́ torí pé tí Yorùbá bá bọ̀rọ̀ débì kan pé kinní kan di ọbẹ̀ ó ti dàbùbù tó nù. ṣé ẹ mọ èèyàn tó ń jókòó ti ṣàṣùn ni ìṣẹ́sùn ẹ̀ náà gbé tiẹ̀ nìkan níjọ́sí tí ò mọ bó ṣe fẹ́ pín o ló pín nípìn kúpò tó ti gbáyàdé o. sherry development ti dé o wọ́n ti gbà wọ́n ní títí July sí August wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́. so ká lọ gbáradì. ẹ wo ó dọ̀bẹ̀ lóòótọ́ mo gbà sí mo gbà kó dọ̀bẹ̀ bẹ́ẹ̀ kábíyèsí ẹ ní tẹ́ láéláé ẹ ní tẹ́ o ẹ ní tẹ́ o ikú ò ní pa yín rèwerèwe. yàtọ̀ sí owó ńláńlá tí wọ́n promise gbogbo ẹ̀yin olóyè ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kankan ó máa tẹ̀lé. èyí tó ti ń lo ọkọ̀ kan tẹ́lẹ̀ ọkọ̀ ẹ̀ di méjì èyí tí ò ní rárá á bẹ̀rẹ̀ sí ní fi mọ́tò ṣe ẹsẹ̀ rẹ̀. àsìkò kábíyèsí sọ wà. màá ti ẹ̀bùn lóye abúlé àbádúpẹ́. lóye ọ̀nà oko tó jẹ́ pé kẹ̀kẹ́ ló gùn kẹ̀kẹ́ kiri. abẹ́rẹ́ ká máa mọ́ kàdà máa mú kẹ̀kẹ́ káàkiri yìí máa ń sun mí gbà mí kí n tó gbé láti bíbá yẹn lọ sílé níjọ́ mi kí n tó yẹ máa lọ́lé àmọ́ mi lè kọ fún ẹ̀mọ́. àtẹ̀gbọ́n tèmi tí mo wà láàrin ìlú tó jẹ́ ìyẹ̀rú lèmi lèmi mọ̀ pé ìyẹ̀rú èmi náà dọ̀lọ́kọ̀ ní kábíyèsí. bẹ́ẹ̀ so àwa ni iṣẹ́ kù lọ́wọ́ wa báyìí o ṣe rí gbogbo àwọn ọ̀nà wa tí òjò ti bàjẹ́ yẹn tí àwọn ìjọba kọ̀ tí wọn ò bá wa ṣe gbogbo ẹ̀ ló máa fix. ìyẹn tún kéré ṣe rí gbogbo àwọn buildings àwọn schools yẹn tí kò ní chair tí ò ní kankan gbogbo ẹ̀ ló máa wó báyìí tó máa tún kọ́. ẹni wọ́n máa kó computers wá kí gbogbo àwọn ọmọ akọ́ lè jẹ́ computer literate kọ́ kàwé everything uniform textbooks everything. ohun tí wọ́n sọ yẹn ó lè máa fi taratara yé èmi ẹ̀yin dẹ̀ because of where you come from excuse me. kò tó ẹ̀ tó kò ṣàlàyé fún mi mọ́ mọ́ ni. olóyè máa fara balẹ̀ náà máa gbọ́ ṣé o mọ̀ pé máa gbọ́ there was a date mo wá sádùúgbò yìí bí bàbá kan ṣe lóhun ka pépà nìyẹn kábíyèsí mi rí rẹ́ẹ̀rí ló bá sórí pépà kodò ló mú bá nígbà tó ń sọ wọ́n sọ̀rọ̀ computer literate now you said pé bẹ́ẹ̀ ni. mo mọ̀ ní sọ pé wọn kàwé rárá ni literate ni mo mọ̀. a máa máa la wọn. ó yé mi ìṣèwọ́pọ̀ wọn máa yọ olódò lórí literate olódò. ààfin yìí wọ́n ní wọ́n máa wò wọ́n á kọ́ láàrin oṣù méjì. 2 months. bẹ́ẹ̀ni àwọn expatriates ló ń bọ̀ wá ṣe tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí date tó máa parí ẹ̀ máa ti mọ̀ báyìí pé so date wọ́n máa parí nǹkan tó ń ṣe yẹn máa kó wọlé o bẹ́ẹ̀ni. àmì ní gbà pé irọ́ wà mí nítorí pé there was a year tèmi àti abbey travel bí about 40-something story building náà fẹ́ kọ́. bẹ́ẹ̀ni. sá wọ́n kọ́ síbẹ̀ wọ́n ní kò ní ju oṣù méje lọ. bẹ́ẹ̀ni.
mo wá sọ pé how possible bẹ́ẹ̀ ṣe wá sọ́nsìn àwọn èèyàn sọ fún mi lọ́jọ́ pé oṣù méje tí wọ́n wú yẹn tó bá di déètì yẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí máa operate níbẹ̀. kò lè yẹ ẹ máa gba nóòtì ìjọba ìbáyìí lè máa kó wọbẹ̀ bẹ́ẹ̀ dẹ́dẹ́ máa rí. òyìnbó tọrọ yẹn ni ọlọ́run abalájọ ajẹ́kìtì wa náà rí bẹ́ẹ̀. iṣẹ́ ni pé àṣeyàn mú àṣe lórí yàn àṣe ọba yàn àbí àṣì bàbá yàn kábíyèsí lẹ́ẹ̀kan sí. ẹjọ́ kan tó kù tó máa sọ kábíyèsí ẹjọ́ má bínú tẹ́ ẹ bá tuntun nípàdé pẹ̀lú àwọn onísìmẹ́ǹtì ẹ bá wa sọ fún wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ló jẹ́ pé graduates ni wọ́n kò dẹ̀ síṣẹ́ lọ. olóye ìṣẹ̀lẹ̀ tún padà sẹ́yìn ẹ jẹ́rìí mi ni. àwọn conditions tí mo gbé wọn pọ̀ gọ̀ ìyẹn gangan ni number 1 nínú conditions wípé ó gba àwọn ọmọ tó máa ṣiṣẹ́ mẹ́rin á jẹ́ àwọn ọmọ ìlú wa so mo á rọ ìyẹn ilẹ̀ níṣẹ́ ṣe o gbogbo àwọn ọmọ wa tó ti wà nídàálẹ̀ èyí tó travel ẹ pè wọ́n báyìí pé kọ́ máa bọ̀ iṣẹ́ ti dé. We have to come together to develop this our community. Bẹ́ẹ̀ni, ṣé gbogbo àwọn tó ti fi certificate wọn tábẹ́ bẹ́ẹ̀dì ẹ lọ pè wọ́n kọ́ lọ tú o. Ọbẹ̀ ti sọ. Ọbẹ̀ ti sọ. Ọbẹ̀ ti sọ. Ó sàtà, kí ni wọ́n fi yàtọ̀ sí àgàràwọ̀ Ọ̀rúnmìlà? Kábíyèsí, ẹ ṣé mo dúpẹ́ wípé ẹ ti ẹ̀ ní ìmọ̀tara ẹni nìkan. Ẹ wo nǹkan tẹ́ ń kà sílẹ̀ fún wa. Àfi wọ́n máa wo, wọ́n máa kọ́ skul. Wọ́n fẹ́ ṣọ̀nà wọ́n máa fáwọn olóyè ní owó wọ́n máa fún wa ní mọ́tò kábíyèsí ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ṣe rí òwe àwọn àgbàlagbà ni wọ́n ní èèyàn ní bọ́gí bọ̀pẹ̀ kí gba rúmọlẹ̀ má gbé àwọn alálẹ̀ ilẹ̀ àwọn rúmọlẹ̀ àwọn onílẹ̀ tó ní ilẹ̀ táwa lórí ẹ̀yìn kábíyèsí wọn dúró tì yín ẹ̀ ní láburúkọ kan bó ṣe máa rí nìyẹn. inú mi gan dùn wípé ẹni tó bá sí ọbẹ̀ ó yẹ kó jẹ́ ń bẹ̀ nínú wa ló kó ṣojú gbogbo wa àwa tá a ṣe rè a ṣe bẹ̀ lójú ayé wa a sì fẹ́ mọ jẹ́ báyìí a sì jẹ́ pé. mo rò pé ó fẹ́ ṣe Yorùbá sọ tẹ́tẹ́. ẹ̀yin ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù torí tí ò bá sẹ́yìn kò sémi ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì. ìlú mi àwa táwọn olóyè anírọ́ o pẹ́pẹ́ sí ọmọ kékeré ni àní gbọ́ràn sí àmọ́ inú mi dùn pé ẹ rí mi gẹ́gẹ́ bí ọmọ yín ẹ fi ọwọ́ mi wọ̀ mi ẹ̀dẹ̀ ń gbọ́ràn sí mi lẹ́nu ẹ̀dẹ̀ ń dúró tì mí kí gbogbo ẹ lè ṣe kí ni kó lè bá a dùn kó lè bá a láyìn torí pé. ẹ̀yin àgbàlagbà náà lẹ́ni owó tó bá ṣẹ́gun sí báyìí. lọ́jọ́ bẹ́ẹ̀ kábíyèsí ẹ̀ ní ẹ jèrè. mo wá ń bẹ̀ yín o ẹ jọ̀ọ́ ẹ má ní wọn lára o ẹ má gbẹ̀yìn lọ ní wọn lára torí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ pátápátá ló máa ṣe fún yín ẹ jọ̀ọ́. kábíyèsí ẹ mọ̀ pé lẹ́ẹ̀kẹ́ pàṣẹ fún mi kò sí kankan tó tó bẹ́ẹ̀ náà méjì èmi náà ni mo lè lọ ṣùgbọ́n iṣẹ́ tá a bá rán ikọ̀ ni kò gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tá a bá rán kọ̀ ikọ̀ gbọ́dọ̀ jẹ́ láéláé ń tẹ́ ẹ bá sọ mo gbọ́dọ̀ tẹ̀lé tẹ́ ẹ bá ti sọ bí ìgbà tó lódùmarè sọ̀rọ̀ ni kábíyèsí. bẹ́ẹ̀ ni ẹ ṣe. ṣé wàá rí nǹkan tí ò yí ẹ máa wá láyé ẹ lẹ́ni. ó tẹ̀ jẹ́ nǹkan wóróbo kan kí wọn náà tiẹ̀ mú kó máa tà ó ò ṣe yẹ ó kàn jókòó ṣáá. ṣé ọkọ tèmi ni wọ́n sọ di igbá ìwọlẹ̀. madam mi ẹ má bínú mi ì gbọ́dọ̀ sọ pé ẹrú ṣé ọkọ yín gbọ́ lọ́rùn. èmi ni bàbá ẹ mo dẹ̀ lè wọ kitchen kí n bẹ̀rẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tó máa jẹ. Let me go to the kitchen, Daddy. mo ti máa ń gbọ́ lóòótọ́ pé wọ́n ń fi èèyàn ṣòwò wọ́n fọmọ ṣòwò so ó tọ́ ni. Sani ẹ máa gògó lẹ́wọ̀n o. wò náà ọkọ ẹ mọ̀ pé mi àti ẹ ti fẹ́ra rí. Maybe that was in the past. Past? Yes. Bíbélì sọ pé he who finds a wife finds a good thing. Allah want to get it. torí pé bẹ́ẹ̀ ni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ òun ló mú babaláwo dífá ojoojúmọ́. wọ́n ní kí àwa jẹ sàrà èèyàn lọ́jọ́ wọnú ṣé owó epo àbówó ìjọ̀nà ní kó mú wá ni. àmọ́ ohun tó ra wáyé owó ẹ̀ gangan ló fi rà. ó túmọ̀ sí pé kò sí nǹkan tí bá ní kò ṣe wàá ṣe. aṣọ̀gá sọmọṣẹ́ mi ò tí ì rí. yín lẹ́lẹ́gbẹ́ máa sìn yín fún mi máa sìn yín fún mi ṣé bí ẹ̀ méjì. màá sìn yín mi ẹ̀ yá padà. màá máa sìn yín ọ̀gá mi. gaji ọ̀gá you are an animal. You are an animal. Animal, yeah. Which type of animal? Like a monkey. Àṣé òótọ́ lọ̀rọ̀ Yorùbá tó ní tàbá tètè lé ìlàlá rẹ̀ ni ó máa sọ ní dígí àgùndókè ni.
olóyè ẹ kú wájú. Kárọ̀dé. Àlàáfíà ni wọn. Àlàáfíà ń sà. Ilé ń kọ́. Ilé wà sà. Jọ, ta ni arákùnrin? Ọmọ oyè lórí òun. Oyè wo ni? Ó lóun gbọ́n pa ṣẹ̀ṣẹ̀ jọba. Ó lóun wá nífẹ̀ẹ́ sí oyè abọ́bakú. Ni mo ṣe mú wá sáà. Ó fẹ́ jẹ abọ́bakú. Bó ti wí nù. Gbọ́dọ̀ àdúgbò tí ń lẹ́nà lóyún. Èmi ni ọmọ gòkè ní agboolé Dáríkuduru. Bó ti bí gẹ́lẹ́ lẹ́gbọ́n. Ilé Dáríkuduru kan náà. Àmọ́ bó ti ṣe sọ, mo ti mọ̀ pé oyè ìdílé bàbá wọn ni wọn kẹsẹ́ ní bá wọn dùn. Má bínú. Mo ń wojú orí ẹni tó wà yìí pẹ̀lú oyè tó lóun fẹ́ jẹ. Jẹ́ ń bí ẹ lọ́rọ̀ kan. Ǹjẹ́ o mọ ìtumọ̀ ohun tó ń pè ní abọ́bakúṣá? Mo mọ̀ pé ẹyẹ lóhùn bó nílé jẹ kó bó nílé mu kó wá dọjọ́ ikú kó yẹ. Ọmọdé ìmọ̀ ọ̀kan ló wà. Àní fún ààrẹ ló fẹ́ sáré ìwà bá mi. O jíṣẹ́ tá a rán ẹ dáadáa. Wọ́bí ó ti joyè. Oyè ìdílé wọn ni. Ọ̀rọ̀ pariwo mọ́ tí kábíyèsí bá ti dé ká sọ fún ni pé àtúnṣe wàhálà káàkiri kò sí ọmọ yìí ti fẹsẹ̀ rẹ̀ rìn wọlé wá. Ọmọ yìí ti fẹsẹ̀ rẹ̀ rìn wọlé. Wo kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́bí máa lọ palẹ̀ mọ́. Ó ti joyè. Ó ti jẹ́ orí tí yóò jọba kò ní ṣaláì jọba o. Orí tí yóò dádé kò ní ṣaláì dádé o. Orí tó bá máa sí ìjìyà kò ní ṣaláì jìyà o. Ìfúnralẹ̀ ò ní láì fi ṣì ìwà o. Àríkúyẹ̀rí kìí ṣe ta bàbá kú. Why are you smiling? Inú mi kàn ń dùn náà ni. Inú wa máa dùn ní o. Àmín. Mo kàn ń rántí gbogbo àwọn táìmù tí à ń bá wà àjọba kiri. I mean, ó dàbí àlá. Like, gbogbo ẹ̀ náà ló ti ṣẹlẹ̀. Look at us. My love, ìwọ ò mọ̀ wípé orí tó bá máa dádé kò ní ṣaláì dádé. Ọlọ́run ti kádàrá pé mo máa jọba. Mo dẹ̀ ti jọba náà báyìí. A dúpẹ́. Àmọ́ ẹ̀rù ń bà mí o. Ẹ̀rù? Kí ló ń bá ẹ lẹ́rù? Wọ́n ní ẹ̀yin kábíyèsí níyàwó yín, meaning ẹ lè fẹ́ as many as possible wives. Obìnrin ẹ wo bí tó tún gbọ́rọ̀ lọ. Ojú owó ni ẹ. Ìran obìnrin ló ń jowó. Well, you have a point. Ṣọ́ra àwọn kábíyèsí èmi àní márùn-ún lòún fẹ́fẹ́ èmi àní mẹ́rin. Wọ́n tún máa ń fi èmi fún wọn ní gifts pé a fún ẹ nílé. But it's all a matter of choice. So, what is your own choice? My choice. My love. Ojú kan làdáni. Èkùrọ́ lálábàákú ẹ̀wà ẹ̀mí àti ẹ̀. It is you and no one else but you. Forever. Forever. Ọmọ kékeré ò mọ̀ pátárì àjànàkú kì í ṣẹ̀rù ọmọdé. Ọmọ tó níyà kankan ò gbọ́dọ̀ dégbò ẹ̀yìn o. Ṣíbí rẹ̀ ò For now. fèṣù jẹun. Àkìpé kámọ́ kékeré má máa dẹ́tẹ̀ tó bá ti lè dánú gbogbo. Ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn nípàdó.
flat tí mò ń gbádùn ayé mi. Àṣẹ tí èèyàn bá kú ṣíṣe sì kú. Ọlá dá o, owó dé, bẹ́ẹ̀dì rẹ̀ tó dúró dáadáa yìí, ilé ló dúró dáadáa yìí. Olúwa ṣeun, ó nìyẹn. Ọba mo jù lọ lọ́jọ́ orí, ọmọ kékeré sì ni. Ìgbà tí kú bá máa fi dé àjọ máa lọ ní, ta ló mẹ́ tó máa kọ́ kú ní àmì méjèèjì, àjọ yọ̀ǹkì, kódà mo tún jù lọ lọ́jọ́ orí. Olúwa mo dúpẹ́, o ṣé gan ni. Adé máa sọ pé ó lè lówó, ó lè lówó. Owó kọ́ lè lè báyìí sí, owó kọ́ nìyí. Fàájì dé, ọlá àjẹ lọ́jọ́ alẹ́ nílé. Okay. Má bá mi fún àwọn guards mi méjèèjì. Ó tí o. Agreement èmi àti yín kọ́ nìyẹn o. Ẹ má ṣe bẹ́ẹ̀. All right. Ẹ máa rí àwọn méjì sí ọkùnrin kan àti obìnrin kan. Ẹ ṣé gan. Thank you very much. So, ẹ̀yin méjèèjì. Ẹ má. Temperature rẹ̀ gan balance wa gbóná wà tútù ó kàn ń dẹ́rù bà mí kò dà báyìí. Olórí. Doctor. Ẹ kú tọ́jú kábíyèsí. Olórí mo máa ní láti rí yín lọ́fíìsì. Bẹ́ẹ̀ ó wà very important. Àdánwò yìí kò gbọ́dọ̀ borí mi. Àdánwò yìí sẹ́ kò gbọ́dọ̀ borí mi. Àdánwò tí ó borí mi kó máa gbé kò mí níwájú. Ṣẹ́rí olórí, reason tí mo fi pè é wá ni pé èsì àwọn àyẹ̀wò tá a ṣe fún kábíyèsí ó ti jáde. Kí wá ní kí ló ṣẹlẹ̀ gangan? Kábíyèsí ní kidney problem. Kidney what? Kidney problem? Báwo ló ṣe lè kidney problem? Kí ló fà á? Ṣẹ́rí olórí, oríṣiríṣi nǹkan ló lè fà á. But bó ṣe ṣẹlẹ̀ kan ni nǹkan tí ẹ̀ka máa sọ ń sìn bí kò ṣe solution to this thing. Okay, kí ni solution to messing about you? Ṣẹ́rí tó nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, the next thing tá a máa ṣe ni pé a máa ní láti get donor. So tá a bá ti get donor, then I'm afraid everything will work, everything's going to be fine. But tá a bá get there, ó léwu. Ẹkún tẹ̀sán kọ́ ni solution. Táwa kábíyèsí máa ṣe yá ní priority wa. So ìjọ ẹ take it easy. Ẹ jẹ́ kí n meet pẹ̀lú àwọn tó ní ìlú
bóyá ó máa fi easy fún wa àdúrà láti mú ta inú ẹ̀ láwa ọ ṣáàdúpẹ́ ṣá àdúrà ni kí n máa fi ràn wá lọ́wọ́ kò tí ẹ yé mi bọ́ àwọn dókítà ń gbìyànjú àdúrà ni kí n máa bá wa gbà ọ́. I hope. Ẹ jẹ́ kí n gbé yín padà. Adé. Dókítà wá! Dókítà! Jábé ìjàmbá ṣe kọlà lọ sí ẹ gbọ́ sí lóòótọ́ ni. Ní kí ni? Pé kábíyèsí wájà. bó ti gbọ́ ilé àwa náà. ṣé ò sí. Ní kábíyèsí tó jẹ́ pé ọmọ kékeré ni 20 ọdún lé ní gbọ́ngbọ́n òkè 30 ọdún lé ní gbọ́ngbọ́n òkè 40 ọdún lé ní gbọ́ngbọ́n òkè. ó jèrè bó o ti rò gẹ́lẹ́ yìí làwa náà rò nítorí pé kí a lè lọ́ba tó máa pẹ́pẹ́pẹ́ lórí èyí la ṣe fọmọ kékeré jọba kódà àròkùn ni ó gbẹ̀yìn àwa tó ń wò yìí ni ṣùgbọ́n ọlọ́run ló ń tó nǹkan ẹ̀. bó ti wọn lọ́run ni. ó ti fi kú ṣàgbà wa àbí ìwọ náà sì mọ̀ ọ wá mọ̀ tó wà nílẹ̀ pé bí kábíyèsí bá ti wàjà olóyè tìyẹn náà gbọ́dọ̀ ṣe kíni. ó kú ìpalẹ̀mọ́ kíni. ó ṣe bá àwọn bàbá rẹ ti ṣe ni. ó wá rí kì í bá ní ká yẹrí o gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ní kan lọ́rọ̀ ó kàn án náà. ó ti kàn án nù. wo fọkàn rẹ balẹ̀ ọ jẹ gbogbo ayé gbogbo tó bá mú ọ láti ṣe pátá láàfin àyè gbà ọ. jẹ́ ń ṣàlàyé fún un kó lè yé dáadáa. ṣé òun gbà tí kábíyèsí ń bẹ láyé gbogbo ayé tí kábíyèsí ń jẹ nìwọ náà ń bàjẹ́ oúnjẹ tó bá jẹ lọ́ọ́ jẹ ìyàwó rẹ̀ nìkan lọ́ọ́ bá ṣùgbọ́n wọ́n fún ọ láwọn obìnrin tó tóbìnrin ṣùgbọ́n nínú yàrá tó ń wò gbogbo tó jẹ tọ́lọ́jẹ́ ìdí pátápátá ṣé o rí pé wọn ò bọ́ fèé bò wọ́n wá sí lẹ́vù rẹ̀ dáadáa gbogbo tó jẹ títí tọ́lọ́jọ́ èdè wà ń bẹ̀ kódà àwọn obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ 3 dúdú wà wá sí wa. bọ́ ọ bá wọlé ìyókù náà bá wọn kí ayé tó mọ̀ ọ́ kúgbú ayé lọ́ọ́ jẹ. kí n wọ yàrá. bẹ́ẹ̀ lápàdé tòsí. ṣé wọn ò dì ọ́ ṣé gbogbo tá à ń sọ yìí èyí etí rẹ̀ ló ń bọ́ sí. ọ̀rọ̀ bó lè sá lọ. kò sí bí tọ́ sàgbà ọ̀ lè sá kó láàfin àwọn tó wò tó dúró òun torí tiẹ̀ náà ti dúró ìbásàn kó wọ yàrá kọlọ rèé gbádùn ara rẹ níwọ̀n bá tó fẹ́ gbádùn kọlọ́jọ́ tó dé. kí n wọlé. o tún bí mi. bàbá wọlé náà ó lè ka àwọn ibi tó wà yìí náà. mo ti gbọ́ ọmọ akin mo ti gbọ́ ọmọ akin ṣe bá bàbá rẹ ti ń ṣe o. olóyè ẹ̀gbọ́n mi náà láyà jẹ. ìyànà ọmọ náà ṣe mí ni ẹgbà tí a kọ́kọ́ mú dò ní ìwọ ọmọ kọ́ rò bó jẹ olóko ẹ̀sìn bíi báwo wọ́n jẹ́ jù. ṣe báwọn bàbá rẹ̀ ti ń ṣe torí pé gbogbo ọjà ò ní lè dùn kó má lọ́jọ́ kan tá ó fi gbà mí. ẹyẹlé kò ní mọ́ nílé jẹ kó bọ́ nílé mú kó jùlọ ìṣòro pé ẹ̀rí ó ti kan ẹ nìyẹn. ẹ kálẹ̀.
gbàgbàgbà ní. Ta ló bọ́ bá kú ẹ? Àbó ya wèrè ni, ta la bọ́ bá kú ẹ? N sọ náà, mo lójú mi ò lè tàn mí jẹ. Fi mí lẹ́jọ́. Ẹ fẹ́ sá lọ lónìí. Ta ló fẹ́ sá? Ẹ wọ́n pé kábíyèsí ti wájà. Ẹni wọn fẹ́ japa, ẹ fẹ́ sá kúrò nínú. Ẹ kí ló kẹ́ ẹ kí ni tiẹ̀? Àbó lè ya wèrè ni. Ta ló ń bọ́ bá kú? Ta la bọ́ bá kú? Ta ló ń bọ́ bá kú? Fi mí lẹ́jà eléyìí já wèrè. Abọ́bakú ti fẹ́ sá lọ. Ara lé o. Fi mí lẹ́jà èmi mo jẹ́ oyè Abọ́bakú. Ẹ̀gbọ́n náà ibo náà ti ń jẹ oyè Abọ́bakú nídìílé wa. Mo tún wá jẹ oyè Abọ́bakú náà ọba kékeré tí mo rò pé ó máa dàgbà kó tó kú ó kàn déédéé kú lójijì. Àpẹẹrẹ burúkú leléyìí o, àpẹẹrẹ burúkú leléyìí o. Àwọn tó ń ṣe mí yìí o wọn ò fẹ́ padà lẹ́yìn mi o, wọn ò fẹ́ padà lẹ́yìn mi. Nǹkan tá à ń sọ ni ilé olórogún, ilé olórogún ogún pọ̀ ń bẹ gan, ogún pọ̀ ń bẹ gan, ṣùgbọ́n irọ́ lẹ pa. Èmi máa mẹ́kẹ̀ máa mẹ́kẹ̀. Kò gbọ́dọ̀ borí mi. Mo jẹ oyè Abọ́bakú láyé orí mi kọ́, orí mi kọ́. Ayérayé náà ẹ fún ẹ tàn mọ́lẹ̀ sọ́nà yìí ní orúkọ tí bàbá tí ọmọ àti ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín 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 lórúkọ Jésù. Arákùnrin, ǹjẹ́ mo lè mú orúkọ yín o? Natural lorúkọ mi sà. Rárá, orúkọ àbísọ yín gangan. Dámiláre. Olúwa dámiláre. Olúwa dẹ̀ dá yín láre. Àmín. Ṣẹ́rí kí n má parọ́ tán yín. Àfún kó hàn mí pẹ́nikẹ́ni ń ṣe yín o. Kò sógun ìdílé ìyá tàbógun ilé bàbá kankan. Ẹ kàn nílò ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Kẹ́ má fẹ́ Ọlọ́run sílẹ̀. Ohun tọrọ yín jọmọ́ nìyẹn. Àkókò tí yín náà ń bọ̀. Ṣé gbọ́? Mi lè parọ́ fún yín. Òtítọ́ bẹ̀ ni mo sọ fún yín yẹn. Gẹ́gẹ́ bí mo yẹn ń sọ lọ, Olúwa ní kí n sọ fún yín wípé ọjọ́ iwájú ṣì ń bọ̀ wá dára. Ohun tọ́wọ́ mi ò tó kẹ́ má fi gọ̀ǹgọ̀ fà á. Torí pé ẹnikẹ́ni kò lè ronkóhun gbà láì ṣe pa àfihàn látọ̀run. Ọjọ́ ọ̀la yín ń bọ̀ wá dára. Ẹ kàn ṣe sùúrù kéde kún fọ́pọ̀lọpọ̀ àdúrà. Ó dá mi lójú pé ayọ̀ ni yóò já sí níbẹ̀. Ẹ ṣeun gan pásítọ̀, Ọlọ́run á máa gbàdúrà yín. Iṣẹ́ tí Ọlọ́run bá ti parí, Ọlọ́run á máa gbé wá bá yín sà. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ti ń sọ látàárọ̀ kò sí rọ́ńbẹ̀, kò tọ́ gẹ́lẹ́ kò ṣe rí náà lẹ ṣe sọ yẹn. Ṣé rí bó ṣe wà yìí mo ti ń bá sọ títí kò fẹ́ gbọ́ sí mi lẹ́nu. Òye yín tọ́wọ́ náà ló lálàá ń dọ̀kan ló ní òun ríran níbi gíga òun wá jábọ́ ó ní pẹ́pẹ́ sí o ìyàwó ìyá òun ló ń ṣòun ìyàwó bàbá òun ló ń ṣòun. Ọ̀rọ̀ yẹn tó sọ fún mi ló gbé wa wá síbí báyìí o. Kódà ká tó débì gan ìjàlájà ká tó débì tábà ní ká lọ church ànírọ́ tábà ní ká lọ mosque náà irọ́ náà ni. So mi ò mọ̀ kọ́tẹ́ tún lè bá mi sọ sí kẹ́ bá mi bá wí o. Mr. Dámiláre, ẹ̀yin ti gbàgbé nǹkan tí ìwé mímọ́ wí ni. Bí kò ṣe pé Olúwa ń kọ́ ilé náà, àwọn tó ń ṣe lásán ni. A ò mú mi rí i pé ogun ìdílé ìyá kan tàbí ogun ìdílé bàbá. Ohun gbogbo ní ìgbà àti àkókò tirẹ̀. Sùúrù àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà, àkókò yín dẹ̀ máa dé. Ẹ má fi wàràwàrà wá àwọn tó wọ yín ò tó.
kó má bàa já yín sí ibi tẹ́ ò fẹ́ o sùúrù lọ́pọ̀lọpọ̀. ẹ wo ibi tí mo ti ní problem gan lẹ́dí yẹn sùúrù yẹn gan ni sùúrù ọjọ́ mo fẹ́ ní sùúrù dà ẹ wo ìyà lójókòó ìyà láti kékeré ní ìyà tí ń jẹ mí ìrọ́jú ni mo fi ń mu gàrí ìyà yẹn ti pọ̀ jù mò ń struggle kò sákòjọ ẹ tún ní sùúrù ẹ rí mi ní ẹwọ́jọ́ orí mi náà mi ò ń sọmọdé mọ́. Mr. Damilare ọmọ ọdún mélòó gan ni tẹ́ ẹ sọ pé sùúrù ti pọ̀ jù ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ tó ń rìn títì kò sẹ́ni tí ò ní ṣòro tiẹ̀ aṣọ lọ́pọ̀lọpọ̀ fi ń bò. a dà fún yín bàbá mi. ẹ máa dúpẹ́ tí yín ṣe bẹ́ẹ̀ ṣe ń rọ́wọ́ mú lẹ́sẹ̀ inú kò tó lẹ̀ ń pariwo àwọn kan ò rí rárá. ẹ má gbàgbé wípé níwèé níwàásù ó sọ pé kí ni ohun gbogbo ní ìgbà àti àkókò tiẹ̀ the time to sow the time to harvest the time to laugh the time to cry ó kálukú ló ní ìgbà àti àkókò tirẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má sọ pé ẹ fẹ́ mú tọ́wọ́ yín ò tó o kó má bàa kó yín sínú ìjọ̀gbọ́n kó má bàa kó yín sínú ewu. alàgbà ẹ jẹ́ àgbàdo aláàánú ẹ ṣíjú àdúgbò ẹ dá wa lóòótọ́ bá a ṣe wù lọ. torí bí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù ó lè mú balẹ̀ gé ní ṣáṣọ́ ìpọ́njú bá pọ̀ lápọ̀jù ó lè mú mi ní òdodo sì wà àdánwò tí ó kọ́ ọ̀gá sí mọ́ ní tí ó gbá jẹ́ dúdú báyìí káwọ̀ sí mọ́ tí ó ṣiṣẹ́ káwọ̀ sí ẹ́ bẹ́ẹ̀ ni sábíà kí ni ìyẹn ní ṣe pẹ̀lú àwọn ṣẹ́ńtà wọ̀ṣẹ́ mo mọ̀ tipẹ́tipẹ́ natural bí náà gbẹ̀ ṣó wà pa. ń wà padà. àǹfà kí o ṣe o ṣá wà pa ṣá. ń wà padà. ṣe rí ẹ̀gbọ́n yẹn èèyàn kan páàkì síwájú wọn tí mo bá fọ mọ́tò tán mo dẹ̀ ti fọ mọ́tò tiwọn náà àwọn dẹ̀ ti fẹ́ lọ ẹni yẹn lọ́ọ̀jì síbí wọn á ní kí wọ́n gba kíì lọ́wọ́ ẹ̀ káwọn náà lè jáde. Sàmú abeg àwọn èèyàn wa ti jí lókè lọ́wọ́ sọ updating wà láti ṣe. kò sí táì. ẹ dóde mẹ́rin. kò dá sí mọ́ ní ẹ ṣe dá o mo dẹ̀ sọ fún yín pé tí n bá ti dé kó máa pè yín mo dẹ̀ pago yín ẹ gbé. bóyá tí pé tí mi ò gbé wàá ti send text ṣé nọ́mbà tẹ́mi ò bá mọ́ mi ò kí ń gbé ṣé bó ṣe ní àbẹ́yà pè mí sìn kí n lè store ẹ̀ nọ́mbà tí n bá ti ní mo kí ń gbé. ó ti wọlé. ok ṣé o ní 08 ìyá rẹ̀. rárá 18. kí ló máa tó máa ṣe 08 kan lélẹ́yìn ní ọmọ nọ́mbà rẹ̀. òun náà ni òun ni. máa sọ ẹ̀ ṣe ti gbọ́. ọ̀dà símọ́nì. wà so mọ̀ wọn gáàsì rí ni. ọ̀dà símọ́nì ni. Simon níbo ló ti mọ̀ wọn. ẹ̀gbọ́n mi ni wọ́n ní ìlú wa. àwọn big boys ńlá ni wọ́n ìyàwó ńlá wọ́n sọ jẹ́wọ́ ìjẹta àgbàpàdé wọ́n jẹ́wọ́ ọlọ́run tó bá ti mọ̀ wọ́n ti mọ̀ yẹn nìyẹn o ẹ̀ dorí ẹ̀ mú sọ pé ó rí mi o. mo rí mi o. gbé mi káwọ́ lé ní. gbé mi káwọ́ lé lónìí. lẹ́yìn Pasuma àwọn tó kàn wọ́n náwó gan ni aláàánú ni wọ́n o. ọmọ tó níyà kankan ò gbọ́dọ̀ dé gbọ́ ẹ̀yìn o. ẹ̀yin guys ìdí tí mo ṣe ní kẹ́yẹ́ká tiẹ̀ meet ká ṣe ìpàdé ráńpẹ́ ojú pé iṣẹ́ ò lọ dídì mọ́ kò rí bí ti tẹ́lẹ̀ mọ́ náà àbí sẹ́yìn ò ríro ni. ṣoṣo ẹ gbọ́dọ̀ bó ti ń ṣe ẹ ló ṣe ń ṣe mí bó ti ń ṣe ẹ ló ṣe ń ṣòwò fún ààrẹ ọmọ ó sún mi. ọmọ ẹyẹ ń parọ́ fún ẹ ò tójú sú èmi náà ọ̀nà wo kò ṣe bóyá ń lọ tẹ́lẹ̀ rí náà adẹ ti la òun gbòòrò kọjá ọkàn wa rí irú wa pé a lè ra VSOP nǹkan a lè pop champagne for what now. tẹ bá rò dáadáa $10,000 tá a gbà ní March bóyá bíi 6 months ago náà la ṣe gbà ó bàdẹ ṣe gbà wá bẹ̀rẹ̀ sí ní wẹ̀jẹ̀ straight ní tàbí òdi ó pè pé bóyá láìpẹ́ láì jìnnà máa gbóhùn mi ní wíìkì tó bá tẹ̀lé máa tún gbà mí wíìkì tó bá tẹ̀lé. ọjọ́ kó wọ́n ṣe bọ́ àti sí wọn náà máa sọ kà máa náwó kà máa wọlé mímà wọlé wọn ló máa ń sọ pé ibi tó wọlé bá láti owó mọ̀ ibi tó wọlé láti gbà yẹn. ṣọwọ́ náà ẹ ti pọ̀ ju o àjọ náà ni wọ́n ti wọlé máa ń control control ẹ ti pọ̀ ju o. ìṣòro ìdí tí mo ṣe pè wá náà nìyẹn pé kí la fẹ́ ṣe báyìí sí mosco yé mi. ọmọ Yorùbá ṣáà ní gbogbo wa ọmọ máa ń parọ́ fún ẹ o a ní láti yẹra wa wò tààrà ṣẹ kí ni ìṣòro wa àwọn client ò sanwó mọ́ mẹ́ bọ̀ mi lè parọ́ fún ẹ àwọn boys ń gbowó ń gbòòrò àwọn boys tó dẹ̀ ń gbowó yìí pant náà ń lò tó bá fẹ́ gbọ́.
Yahoo plus ló ń sọ yẹn o no mi ò faramọ́ yẹn o Yahoo plus no ó ti o ṣé o rí àwọn boys tó lọ́n lo pàǹtì nǹkankan iná mélòó nu wọn gan lórí ṣe irú ọ̀nì kìíní yẹn èmi ò bílí pé kìíní yẹn ṣiṣẹ́ o tó bá tiẹ̀ ṣe gan èmi ò dọ́wọ́ sí because number one ni pé èyí tá a tiẹ̀ ṣe ń tẹ̀gàn àti ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn kó ṣe kìíní kó forí yìí wá àwọn àti wá sọ pé tó máa involve life èmi ò sí bẹ́ẹ̀ o ó ti o. wọ́n ní mo ti ẹ̀ tẹ́lẹ̀ nǹkan tó sọ ni mo fọwọ́ sí nǹkan tó sọ ni mo fọwọ́ sí kò possible àti pé dẹ́n sọ fún ẹ ọmọ ìyá mi tó súnmọ́ mi tó wà lábẹ́ òkúta àwọn yẹn mọ̀ Vincent pàǹtì báwo. èmi ló parọ́ o ayé la máa ṣe ká tó ṣọ̀run o ṣé báyìí láyé wà tẹ́lẹ̀ ni origin la gbé síwájú yìí VSOP ló máa ń wà wájú wa ló máa ń wà lórí tébù wa ṣé bẹ́ẹ̀ ló yẹ fẹ́ ni sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ṣé mo tó ń dùn mí lọ́wọ́ ẹ̀. kí ló ṣẹlẹ̀. ó jẹ́ ká fowó ta fi ra ó jẹ́ ká fi ṣe nǹkan gidi nílé ìrìn ká fi wákàtí máa fi jẹ ó dẹ̀ fi rọtí ó sọ pé ọtí special ló máa mú wa dé nítorí Ọlọ́run tó bá mú tó ń sì kí ló fẹ́ jẹ. sori orí sọ lóòótọ́ èmi àwa gan ń rò ó àwọn èèyàn kan expect every time wọ́n fẹ́ gbó lọ́wọ́ wa ni wọ́n mọ̀ pé dansaki là ń lò owó ojú pàṣẹ lówó ló ń pè wá náà àwa dẹ̀ láwọn nǹkan tó ń bà wá ẹja àwọn àwa nǹkan ṣe sí ni o because ó ti ń sú èmi o. mo ní àbá kan tí fẹ́ dáhùn ní àmọ́lọ̀ kan tí fẹ́ mú wa fẹ́ advice wa nǹkan tá lè ṣe wà lọ́kàn mi. bọ́yẹ̀ nǹkan wà tí mo ní problem pẹ̀lú ìwọ ni mo ní issue pẹ̀lú wọ́n ti bá sọ̀rọ̀ sí o máa kọ́rọ̀ mi dànù ni mo dẹ̀ mo bẹ́ẹ̀ kí n gbé nǹkan mi sára. torí tó bá yẹ pọ́rọ̀ tó fẹ́ sọ nípa nǹkan tó wà nílẹ̀ ni sọ ká gbọ́nà ìbá mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀. fẹnu sọ iye kan alábàáwọn ojú mẹ́ta wà yìí náà lọ àbí kí ló tó fẹnu sọ nǹkan tó fẹ́ sọ. mo kéde wọ́n di ẹ̀. Sàmú kí ló sọ. tí mo kéde. sọ fún n tó sọ fún mi sì sọ fún. nǹkan ìgbé mo sọ fún o. àlàyé wa sọ fún mi. kí ló ṣe ní dùn ẹ̀. kí ni mo sọ kí ni mo ti sọ sẹ̀sẹ̀ irú òwe àwọn àgbà ni mo tẹ̀lé nítorí ọkọ̀ bá di àwọn ọkọ̀ máa tọ̀ lọ nǹkan ìkíni mo sọ. ọ̀nà burúkú nìyẹn o ọ̀nà ikú ọ̀nà ìparun nìyẹn èmi ò lè bá yín. gàrí lè máa mú gàrí wa kó sí wàhálà ọtí ọ̀rọ̀ yìí ti yé mi. national ṣebí iṣẹ́ kan ló ń ṣe ń lu ìlú tó ti kú iṣẹ́ kan ló ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wáyà tó fi lulẹ̀ tó ń bọ̀ lẹ́kọ̀ọ́. sí ilé iṣẹ́ blọọkù náà mo ti ń ṣiṣẹ́ nǹkan lè ṣẹlẹ̀ láàrin mi àtẹni tó ní ilé iṣẹ́ ló bá ní kí n máa lọ. ó proud yes onígbèraga Ọlọ́run ó mọ̀ pé onígbèraga ó tún wá jókòó síwájú táwọn sọ fún wa pé ìwọ àtẹni tó ní ilé iṣẹ́ ìwọ ń bá ẹni tó ní ilé iṣẹ́ jà ẹni tó jẹ́ kó máa lọ́wọ́ mú lọ sẹ́nu ó proud yeah. rárá o ìjà kan ló ṣẹlẹ̀ o gbogbo aná lé dànù pápátá wọn ní ká máa lọ mi ò ó ṣe mi o. wọ́n lé ogbó yín ṣé company liquidate ni. rárá ìṣẹ̀lẹ̀ burúkú kan ló ṣàṣẹlẹ̀ wọ́n ṣàlé gbogbo àwọn ní ká máa lọ. anyway ìyẹn ọ̀tọ̀ èkó tó wá wà ẹ̀sìn kí wàá ló ti ń ṣe lẹ́kọ̀ọ́ yìí àbí kí ló fẹ́ máa ṣe. sẹ́rí iṣẹ́ oríṣiríṣi mo ti ṣe o mo ta pure water mo ṣiṣẹ́ nílé iṣẹ́ bread kódà mo gbàrú sẹ́rí lọ́wọ́lọ́wọ́ tí mo wà báyìí car wash mo ti ń ṣe. àwọn tẹ̀dá olówó ni olówó big boy ni ẹ̀ wọ́n tó ń ṣe car wash. irú owó bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ máa bá yín ṣiṣẹ́ tẹ̀ ń ṣe mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́. pé à ń jalè à ń gbébọn. wọ́n á bínú ṣé mo ríṣẹ́ táwa ń ṣe. lẹ́yìn ìgbà tí mo pàdé yín lọ́jọ́ yẹn àwọn èèyàn ti ròyìn fún mi wọ́n ti sọ iṣẹ́ tẹ̀ ń ṣe fún mi èmi náà máa wúlò fún yín ẹ jẹ́ kí n máa bá yín ṣiṣẹ́. àwọn èèyàn ti ròyìn fún ẹ o fẹ́ máa ṣáṣẹ́. ẹ̀dùn náà ọmọ laptop lápì. lápì. olúwa o. bó ṣe dàgbà tó yóò mọ laptop o ò rí rí. ààrùn ló ní ibi sìmẹ́ǹtì ààrùn. o sí wàhálà o ṣáà mọ nọ́mbà mi à pè mí máa pè mí náà jẹ́ fún ẹ lówó mọ́tò. ọmọ gbó. ẹ jẹ́ kí n máa lọ. o tún fẹ́ gbó. inú ń ṣe ẹjọ́ kó gbogbo mọ́tò jàre idiot ilé wa ní ogun ìlú ṣe báyìí rẹ̀ nígbà. ọmọ ìyá mi gbogbo tí mo ní tó ń lọ yìí bọ̀bọ̀ yìí ọ̀rọ̀ ìyàtọ̀ sọmọ lọ sí school o I'm telling you tó kọ́ ní ABCD. ọmọ ìwọ ló ti fún ẹ problem ṣé bó ń sọ tiẹ̀ ni òun ni kò wọ ẹlẹ́dàá ẹ̀ kí n tiẹ̀ bẹ̀. Sàmú wọ́n pè ẹ́ o ṣá natural bóyá original ọ̀pọ̀ natural ló wà láàyè inú máa ń pè mí fún gan-an o máa ń pè mí lásìkò yìí. tí ẹ gbé náà
Hello, ta ni ẹ? Hello, bọ̀dá Tímọ́nì. Èmi natural ni. Natural, báwo ni? Dáadáa ni sá. Mi ò mẹ́pọ̀ ló ń pè. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ tí mò ń bá yín sọ látọjọ́ yìí náà ni. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ wo. Ilé ayé mi tiẹ̀ ti wá dàrú pátápátá báyìí, kò sí nǹkan kan mọ́. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Mi ò ní pé mo fẹ́ máa tẹ́kì bẹ́yìn náà ṣe ń tẹ́kì yẹn, but tẹ́ bá tẹ̀ ń rán mi iṣẹ́ díẹ̀díẹ̀ kí èmi náà máa rí change. Ẹ jọ̀ọ́. Bọ̀dá Tímọ́nì. Bọ̀bọ̀ yìí wàhálà ẹ̀ pọ̀ ju kan kó ẹ bọ́ ṣe ń ṣe gbá. Ó ló fẹ́ ṣaṣẹ́ fẹ́ ṣe gbogbo ẹ̀ ordinary laptop ò dámọ̀. Bọ̀bọ̀ yìí ò ṣe fà wálẹ̀ pẹ̀lú iṣẹ́ tiwa. Ó ṣáà ní iṣẹ́ tiẹ̀ ó ṣáà lóun ṣe car wash tó ti rówó. Ṣé car wash tẹ̀yìn sọ yẹn? Kò máa ń sára ẹ̀ mọ́. Ṣé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń rí 200 naira lórí káà kan ṣùgbọ́n nísìnyí wọ́n ti sọ di 100 naira. Tó bá ní ìfọ káà mẹ́wàá lè dé tí mo lè fọ́ ni ẹ̀yin náà wò ọjọ́ òun fẹ́. Kó 100 naira jọ tó fẹ́ dowó gbogbo ẹ ti dàrú pátápátá ó ti dàrú kò sí nǹkan kan ẹ jọ. Jẹ́ ń pẹ́ lọ́la màá pẹ́ lọ́la ṣùgbọ́n. Àbí kí n pè yín. Màá pè é fúnra mi o ti gbọ́ màá pè é fúnra mi màá wá solution sọ̀rọ̀ ẹ̀. Ẹ ṣé ayé yín á dáa Ọlọ́run bá mi tú tiyín náà sí ẹ ṣé. O ti gbọ́. Lọ ṣeun. Ìwọ àti kọ́sìn ẹ̀ yìí ṣá. Mo ń ṣe kọ́sìn mi bẹ́ẹ̀ náà àwọn ọmọ àdúgbò gbà yẹn eré àbúrọ̀dá eré akéde kan yẹn náà mo ṣàbúrò mi ò kò ń ṣọmọ yẹn wà wá àwọn ọmọdé wa lù wá gbà yẹn ló dẹ̀ níbi lára. So kí ló wá fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ sìn? Mo kàn ń tàn ni ṣé tẹ́gbẹ́ mi ni màá gbé lọ́dà máa bá a nọ́ọ̀bẹ̀ gan sí. Ọmọ máa tán o ṣé òfin ìpó lè wúlò sí i ta fẹ́ change business? I need a lot of hands to come on board. I need spy. I need driver. Anywhere tó bá máa fit in sí let him come in. Màá rí sọ lóòótọ́ o ó máa wúlò lóòótọ́ òun tiẹ̀ máa wúlò òun ẹ̀ pé òun gọ̀ díẹ̀ bí ta bá tì í sí ló máa lọ jẹ́ ìpè ń sìn gan. Ṣé wọ́n ní kó train ẹ̀? Wúlò lóòótọ́ o wàá brush ẹ̀ wọ́n tó bá ní kó ṣe kó ṣe everything go dey set. Nasọra ní kó má dúpẹ́ lọ́wọ́ mi mọ́ sẹ́ kí ló ń ṣe ẹ̀ kí làwọn afúnra fún tó bá ti àfẹ́ dúpẹ́ sórí àwọn tó máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ṣé brother mo dúpẹ́ gan ni o. Because mo dúpẹ́ gan. Àwọn ló ń jẹ́ kó yé mi pé kí ló ti mi ní ẹ̀pọ̀ àbúrò mi ó ṣàlàyé pé bí àbúrò ló jẹ́ sí i. Bẹ́ẹ̀ni. Ṣé bó ló mọ mọ́tò wa mi. Mò ń wa kíṣà nu mọ́tò. Tiẹ̀ ti dá báyìí so ẹni tàbí wa máa ṣiṣẹ́ fún wa àjẹkùmọ̀ tẹ́mi ò bá pè ẹ́ òun lè pè àbí kíkẹta wa pè ẹ́ ṣó ti gbọ́. Ó dáa sá. Stand by anytime la lè pè ẹ́ o. Ó dáa sá. A lè pè ẹ́ láàárọ̀ a lè pè ẹ́ lọ́sàn-án a lè pè ẹ́ lálẹ́ ṣó ń gbọ́. Mo gbọ́ sà. Sori lọ nígbà pé o ti kéré èkó délé. Àmín. Àló ti kó èrè èkó délé. Àmín. Mo fẹ́ gbọ́nà ẹ̀bùrú èèyàn láyé. Mo fẹ́ gbọ́nà ẹ̀bùrú sẹ́yìn èèyàn láyé. Ó tanra rẹ̀ jẹ́ ní o. Torí gbọ́nà ẹ̀bùrú kankan kò máa sí o. Simon. Alpha. Àkàrà mọ́ ẹ máa ń kó alpha. Mo ti bá wọn gáàdì rẹ sọ̀rọ̀ wọ́n dẹ̀ complete pẹ̀lú wa wọ́n máa jẹ́ kó yé mi pé irinṣẹ́ mẹ́fà làwọn ní ní pé máa ń láwọn máa release fún wa nù ẹ̀ àkọ́kọ́ wọn náà máa fún wa ní AK-47 pọ́ǹpù 2 pẹ̀lú personal defence pẹ̀lú revolver ẹyọ kan ó jẹ́ 5. Àwa mẹ́rin la ń lọ fún operation yẹn. Àwa 4 ni. 4. Àwa 4 la lọ. Ok, merci wàhálà. Ṣé bí wo oníṣẹ́ ti wà intact báyà bí? Now mo fẹ́ bèrè kan owó tá à ń sọ̀rọ̀ ẹ̀ ní èlé gan tó wà in question yìí gan mẹ́lẹ̀. $70,000. $70,000. Ok, the person in question how far báwo ni movement ẹ̀. wọ́n ní ẹ máa dé airport ní 6:30 ó dé máa dọ́fíìsì ẹ̀ ní 8 p.m. 5 minutes after 8. ó ṣàfikún ó máa dọ́fíìsì ẹ̀ ní 8 ló máa lọ. 8 but 5 minutes after 8 aláti kàwọ́. kò sí wàhálà ó máa dé ní sí airport ní 6:30 ọ́fíìsì ẹ̀ 8 wọ́n fi okú lẹ̀ $70,000 náà dúnà $70,000 that times 360 náà sọ bí 25 million àbí. tí ẹ gbàgbé yẹn wo bí kò jẹ́ 10 million millions of naira lásán yìí èmi ti wà ókè. ó wà ókè ṣe kú jẹ ṣe kú jẹ ṣe wà lọ ṣe wà lọ.
kí ló wà ní ìwọ̀n yá mi kí ló wà ní. Who is it? Tàbí ẹ wọlé. Na under arrest. Everybody. Kí ló ṣẹlẹ̀? Tẹ̀lé bí ní gbogbo eléyìí náà. Kí ló ṣẹlẹ̀? Gentleman, owó ló mọ̀ nínú wọn. Ẹ tí mo mọ̀ rírè. Èmi mi ò mọ eré ọgbọ́n mọ́tí kí. Ìyàwó mi mo rò pé ń ṣe kí n máa bá ń ṣe kí mi náà lè máa rí change. Mi mọ̀ pé tún jalè. Mọ́tò tẹni kí lọ gbé wá, ìbọn wà nú ẹ̀. Bẹ́ẹ̀ni àmọ́jọ́. Èmi mọ́tò. Bolo ti rí bọ̀. Ẹ tó rán mi sẹ́rẹ̀, òun lélẹ̀. Sẹ́rí gbogbo wọn, mo mọ̀ wọ́n ọ̀rẹ́ ni wọ́n. Ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́. Hey, quiet. Ladies and gentlemen, ẹ mọ̀ rí o, ẹ bá dé station wa, ẹ lọ ṣàlàyé ara yín. Ó yá, young man, stand up, get up. Àbújá. Láti break step rẹ̀, ìfọ̀ orí ẹ̀ sí orí. Ó yá, látàrí àjànàkú kì í ṣẹ̀rù ọmọdé ọmọ tí ò níyà kankan ò gbọ́dọ̀ dégbò ẹ̀yìn o ṣíbí rẹ̀ ògùn ó fẹ́ bẹ́ṣù jẹun àkìpé kámọ́ kékeré má máa dẹ́tẹ̀ tó bá ti lè dánú gbogbo ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn nípàdó kó má bá lọ fara kò kìdán lójijì ọ̀nà ẹ̀bùrú kankan ò sí láyé ìsẹ̀yìn àmọ́dún kì í jìnnà ojú ní pẹ́sẹ́ o mo fẹ́ gbọ́ ọ̀nà ẹ̀bùrú.